àfíà ni ṣé a rí gbogbo yín pátápátá guys kí ni kàmá guys kàmá ń ṣiṣẹ́ gan o ẹ má ṣe bí fẹ́ni kankan o tó bá ti rí pé wọ́n ṣẹ̀ ọkùnrin ò dẹ̀ lè gbà ṣé àwọn wa gbé nǹkan tó ń ṣe fún ẹ̀yẹn ó ti yẹ gbé lọ fún Ọlọ́run má dájọ́ má sọ̀rọ̀ má sọ nǹkan kan isi Ọlọ́run tó wá ìsílé ayé ó mọ nǹkan tó máa dì ó ti yẹ he knows your today God knows your tomorrow. He was the one that made you and he sees everything that you are passing through. Ó ti yẹ ń sìn má sọ̀rọ̀ má ṣe nǹkan kan gbé lọ ìṣojú ẹ̀ báyìí ló ṣe máa rí àwọn ọ̀tá ẹ̀ tán jọ máa sunkún wọ́n máa sunkún ìkorò ni o ẹkún gidi torí pé àwọn nígbàgbọ́ pé àwọn fẹ́ bà nǹkan jẹ́ ṣùgbọ́n nǹkan tó máa gbà lọ́wọ́ wọn ó ga o lọ́wọ́lọ́wọ́ bàjẹ́ bá máa rí òfò bí n pé bá ẹkún ni o ẹkún gidi ni o ẹ rántí ìgbà tó sọ pé òun gbóbò mi jáde abẹ́ ìrántí mi mọ̀ fẹ́ gbé kíní ìwálẹ̀ dáadáa ẹ rántí ìgbà tó sọ pé òun gbóbò mi jáde lórí social media àwa tó gbóbò ẹ̀ síta àti ìlọ rìpọ́ọ̀tì ẹ̀ o tí n bá tiẹ̀ jọ́ àwa tó gbóbò wa jáde ó ń bọ̀ guys àti ìlọ rìpọ́ọ̀tì ẹ̀ o àwa tó gbóbò wa jáde ṣé ó ti lọ sókè bẹ́yìn yes àwa tó gbóbò wa jáde àti ìlọ rìpọ́ọ̀tì ẹ̀ o bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tó máa ń fi pàṣán bí mo ṣe sọ gbà yẹn mo ní pàṣán ayé Ọlọ́run á fi nà ọ̀tá mi ẹni tó pe rẹ̀ lọ́tà mi torí pé mi bí mi ṣe wà yìí omi ò kí ń lọ́tà omi tèmi ò dẹ̀ lọ́tà ó ti yé yín sìn èmi ò lọ́tà o ṣùgbọ́n ìwọ tó pe rẹ̀ lọ́tà mi Ọlọ́run á bá mi mú pàṣán ayé á so papọ̀ mọ́ ti ọ̀run á wá fi nà ẹ́ nǹkan tó dùn mọ́ ẹ lọ́lọ́run máa gbà fún ẹ torí tí Ọlọ́run bá ti gbé ohun tó dùn mọ́ ẹ nínú ṣó mọ̀ pé ò ní ojú ráyè nílé ayé yìí jẹ́ ń sọ kíní kan fún ẹ ṣó ti rí lórí social media yìí ó ti yẹ ń sìn wọ́n máa abánidá má bá ní débẹ̀ ni wọ́n ó ti yẹ ń sìn ta ló bá wáṣẹ́ mi sìn inú gbogbo wọn ń dùn ni torí kò sẹ́nì kankan nínú gbogbo wọn tí ò tí ì bá tiẹ̀ jẹ́ inú gbogbo wọn ń dùn ni wàá máa gbọ́ tó máa sọ pé mo sọ fún yín ìwọ tó bá bú mi àmọ́ máa sọ bẹ́ẹ̀ tó ń batalẹ́ ayé èèyàn jẹ́ á tún máa sọ yí pé ìwọ tó bá ń bú mi mo sọ fún ẹ pé ó máa bàjẹ́ fún ẹni tó yẹ pé abanijẹ́ ni o abatẹnijẹ́ á tún máa sọ pé mo sọ fún ẹ ṣé wò rí lápò tí ìyá ń sí tó máa reference tí mo sọ ṣe máa reference ẹ o sínú gbèsè ayé òfò bí n pé wọ́n sì máa reference ẹ guys má ṣe ibi o má ṣe ibi sí èèyàn Ọlọ́run bá ń gbọ́ má bá ti èèyàn jẹ́ ṣó tí gbogbo ìrìn ẹsẹ̀ yẹn gbogbo ẹ̀ pátápátá la mọ̀ o ṣùgbọ́n àwa kan wà tó jẹ́ wípé a ní ṣe ibi sí èèyàn a máa jẹ́ kí Ọlọ́run tó dá sẹ̀ríà because ó di dandan wà mí ti kà mẹ́rin ṣé bí pé omi ti mí àṣẹ ẹ̀ lẹ́nìí bá omi ti máa ṣẹ nílé ayé yìí ó ti yẹ ẹ́ sì ṣé o ti rí nǹkan tí wọ́n ń pè ní gang fighting má bá wọn ṣe o wọn ò nífẹ̀ẹ́ ara wọn o orí particular person kan tí wọ́n ń bájẹ́ òun ni gbogbo yín ṣe sopọ̀ orí particular person kan tí wọ́n ń bájẹ́ òun ni gbogbo wọn ṣe darapọ̀ tó sọra wọn di ọ̀rẹ́ they don't love you when it comes to love they don't even like you they don't even like your face they don't even like your existence but nítorí particular one person wọ́n sọra wọn pọ̀ tí wọ́n máa rò bóyá inú wọn dùn fún gbogbo nǹkan tó ń ṣe inú wọn dùn because they don't like you kí ló dé tó lè fìjà fún Ọlọ́run jà fìjà fún Ọlọ́run jà kí ló dé tó lè fi ọjà fún Ọlọ́run jà gbogbo ní ṣojú mi báyìí láyé bí n pé bàjẹ́ ìṣojú mi mo sì wà láyé oh my God ó dùn mọ́ mi nínú iṣẹ́ tó fi àárọ̀ ẹ̀ ṣe wọ́n gbà mọ́ lọ́wọ́ lórí pé a fẹ́ support irọ́ lórí pé o fẹ́ bá ìwọ dẹ̀kẹ̀rẹ́ ìwọ ló gbé idea rọ́bà wá gbogbo rọ́bà oyún tí wọ́n ń lò lórí social media bí n pé yìí ló ṣe alátakùn rọ́bà kò tí yẹn sì kò sẹ́ni tó mọ̀ pé oyún rọ́bà lóyún Lizzy ta ló mọ̀ pé oyún rọ́bà lóyún Lizzy kò sí ẹni kankan tó mọ̀ kò sẹ́ni tó mọ̀ bí n pé yìí ló gbé wá sórí social media bí oyún rọ́bà lóyún Lizzy ó wá fẹ́ lo same tactic ọ̀dẹ̀ ẹni tí ó calculate ó fẹ́ lo same tactic àwọn tó ń rún ẹ níṣẹ́ àwọn fún ara wọn wọn gbójú wọn síta wọn gbójú wọn síta wọn rún àwọn tó wà nínú wọn dájí àwọn tó bójú àwọn bójú lọ́wọ́ wá síta. Hello ẹ káàrọ̀ ó gba Anamáyọ̀wá tó gba skilliciously swagalicious ẹ̀ pé tán Anamáyọ̀wá tó gba skilliciously swagalicious bẹ́ẹ̀ ni ẹ káàrọ̀ ṣé wàá pamọ́ èmi náà wà. Yeah, I need Indomie. I should need chicken up to 500 pieces.
ìjọ ò lè fẹ́ lò ìjọ ò ní pàtí mi máa dúró di container mi ni tó bá ti di on the 10th kẹ́ pè wá ó ti yẹ yín sìn yẹ yẹn máa ti tán yẹ mélòó lẹ fẹ́ palette mélòó lẹ fẹ́ 120 pieces. Two pallets, okay, 240. All right. Tó bá ti dìgbà yẹn, a máa fún yín ní price. A máa fún yín ní good price. Ya, a ní pọ̀nmọ́. Ya, a ní pọ̀nmọ́. A ní kúlíkúlí gan tẹ́ bá fẹ́ kúlíkúlí. Torí kúlíkúlí ti wà nínú UK, ó máa gbé wá ní ìrọ̀lẹ́. All right then. All right. Okay, ẹ bá mi list ẹ. Ẹ ṣé gan. God bless you. Bye. Ẹ má ṣèkà. Ṣìkàṣìkà má gbàgbé àjọbí. Adánilówó. Ṣàwójú ayé ṣọ́nbẹ̀ débẹ̀ àwọn tó ń tiẹ̀ síta torí owó òṣì tó bá lọ gbogbo fídíò tó ṣe tó fi búdọ̀ ká tó bá lọ gbogbo fídíò yẹn very kí ló wúkọ ẹ̀ mascuba guard gan kò fún ẹ ní €5 àbí $5 gan ó gba $5 lórí show yìí tó bá lọ gbogbo fídíò tó fi búdọ̀ ká tó fi wọnú torí o fẹ́ tẹ̀lé trend àbí ìwọ náà fẹ́ bá wọn ṣe ó ti yẹ àwọn òdẹ lè gbójú wọn ṣe àbí orí kankan nínú wọn tó gbójú wọn ṣe wọn ò gbójú wọn ṣe torí wọn ò bí gùdù mọ́ fádà wọn rẹ̀ láti gbójú wọn ṣe wọn ò bí gùdù mọ́ fádà wọn rẹ̀ láti gbójú wọn ṣe ṣùgbọ́n ìwọ là yẹ kí o rò bí ewu mo sọ fún yín níjọ́ yẹn mo ní sága tẹ́ ń jà nígbà yẹn kò kí ń ṣe tìsín wọn máa make sure ayé ẹ bàjẹ́ ni ayé ẹ dẹ̀ máa bàjẹ́ ni jẹ́ kó máa fún ẹ lófo lórí social media jẹ́ kó máa sọ̀rọ̀ òṣì jẹ́ kó máa fún ẹ nírọ́ lórí Facebook torí wọ́n fẹ́ lù ẹ́ kí wọn náà jẹ́ ohun èlò Sátánì ayé ẹ bàjẹ́ ni jẹ́ kó lù ẹ́ ní ohun èlò Sátánì ta ló mọ̀ yí pé Lizzy olóyún lórí social media kò sẹ́ni tó mọ̀ pé oyún kẹni oyún rọ́bà ní Lizzy lọ tí Bímpé ò bá gbé kinní yẹn síta tí ò bá gbé oyún yẹn síta kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó ever mọ oyún yẹn àtọ̀dọ̀ Bímpé láti rí ká tó wá lórí lọ́dọ̀ Victor káwọn dọ̀kásì tó wá máa ṣe ẹ̀ Bímpé òun ló ṣe alátakùn kò tí yẹyin sí òun ni genesis ẹ ló jẹ́ ká mọ̀ pé oyún rọ́bà ni òun ló la ojú gbogbo èèyàn sójú rọ́bà ló dẹ̀ máa gbé ọmọ ṣépè ní àìmọye fídíò ẹ̀ tó wà tíbi tó ti gbé Florida ṣépè rẹpẹtẹ tó gbé láti ṣépè rẹpẹtẹ òun ló bẹ̀rẹ̀ táwọn èèyàn tó wà máa ṣe tán wípé àfẹ́ fídíò wà àvíù sí wà ẹ̀dẹ̀ mọ̀ pé gbà yẹn àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ní monetization ní tẹ́ bá wọn ti tẹ́ bá mọ̀ pé orí show Lizzy ní dọ̀kásì fi ní monetization ní sọjí fi ní monetization òun ni gbogbo àwọn èèyàn ń rówó gbà tẹ́ bá understand bó ṣe lọ ìyẹn olórí burúkú ẹ ìwọ náà gbogbo sí ayé ẹ ń sìn àwọn tẹ́jọ wà nínú UK gan tán wọn ò ṣàyà gbangba tó ẹ gbogbo sí ayé ẹ look at your life because you want to have a view èló ni wọ́n ti dá fún ẹ sìn ta ló máa sanwó ilé ẹ sìn èló ló máa dá fún ẹ àwọn tó yẹ kó máa ń gbé gba bára ni èló ló máa dá fún ẹ igba bára mélòó ló fẹ́ gbé nínú United Kingdom tó máa san owó ẹ when you have a job ó nítorí àwọn olórí burúkú àwọn tó jẹ́ pé tó bá ń ṣe nǹkan wọn ò lè ever wá síbẹ̀ ju pé kọ́ńkàn sáì lórí social media lọ wọn ò lè ever súnmọ́ ẹ pé ìgbà tó ń ṣe nǹkan ta ló dìde fún ẹ nobody yàtọ̀ sí ìyá àbàdàn àti mọ̀mí ọba ńlá none of them ṣorí anybody wọn none of them wọn rí àti jókòtádé yẹn sísá jókòtádé àwọn tó rí nìyẹn o ìgbà tó ń ṣe nǹkan àwọn tó rí níbẹ̀ nìyẹn o wò gbé sí ayé ẹ irú Yínká yẹn ń sìn yẹn sísá Yínká yẹn ń sìn òun inú ẹ máa dùn ná inú ẹ máa dùn ó ti rí Yínká tó bá wọn ṣorí burúkú tẹ máa ń ṣe lórí social media ó fi kó bá wọn ṣe okó ẹ ló sì ń sọ láti ọdún gbọgbọrọ ó fi kó bá wọn ṣe wàhálà yàtọ̀ sí pé ìgbà tó lọ tẹ̀lé Lizzy ló manipulate kò ever ṣe show fún Esabod rí kò ever ṣe show fún Esabod anybody tó bá ń bú Yínká lórí social media ó máa fi wọ́n lẹ̀ kò kí n reply wọn àfìgbà tó lọ tẹ̀lé Sátánì ènìyàn tó manipulate ẹ pé kíni kan gbé fún kíni igbá kan gbé fún òun ló fi dá Esabod lóhùn kò ever reply okó ẹ ni ó ní view ju gbogbo ẹ̀yin tẹ́ ń ṣorí burúkú lọ lórí social media ó ní fans ju gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe saga òṣì lórí Facebook Yínká yẹn ẹ máa wà wọ́ndà pé kí ló ń wá láàrin àwọn olórí burúkú yẹn ẹ máa wà wọ́ndà pé kí ló ń wá ń bẹ̀ ìwọ wá ṣẹ̀yà gbangba wá rò bóyá bóun ṣe ṣe fún ẹ̀mọ̀ kan tó fẹ́ ṣe nǹkan tó ṣe fún Lizzy Anjorin òun ló fẹ́ ṣe fún Dorcas ṣe mọ̀ pé Lizzy na just person Lizzy na just ordinary person
kò mọ̀ pé Lizzy ló lè ṣe fún tó lè lọ scot-free ó ti yẹ because wọn ò ní ìjọba ní Nàìjíríà kò yé ìyá ẹ̀ ó mọ̀ yí pé iṣẹ́ ẹ̀ ló fi ń tàfàlà ó ṣe ó Jésù a ò máa yan ó ṣe ó Jésù Ọlọ́run ayọ̀ wa ó ṣe ó Jésù a ò máa yan bàbá gbọ́pẹ́ tá mú wa fún ọ ó ṣeun bèmí balẹ̀ ẹgbẹ̀rún wa ó ṣe má wọrí o tó bá fẹ́ ṣe give away fún ẹ lè bẹ́ wọn fi £5 sí wọn bẹ́ẹ̀ fi £5 sí once upon a times ó tẹ̀lé láìpẹ́ ó wá sí court case mi ó lè bá wọn fi £5 sí láì invite a tún sanwó training fún ẹ mi lè bẹ́ẹ̀ fi £5 sí tó bá ti gbé gbá bára fún ẹ ògbésí ayé ẹ àti ẹ̀jẹ̀ pé Lizzy ní kọ́bọ̀ wọ́n ní pé ẹni ṣọ́tí ní 2025 yìí ẹni tó fẹ́ support kọ́kọ́ wo ìgbésí ayé ẹ̀ náà ìgbésí ayé ẹni tó ń ti torí ẹ̀ búdọ̀ cast kọ́kọ́ wo ìgbésí ayé jọ ṣó ti fún ẹ ní torí o believe pé ó máa ń fún yàn 10 million ẹ ká sàn bí ẹ ká àwọn ọdẹ ní ẹ ká sàn àsán làwà ẹ ká sàn mo wà ókè mi èlùbọ́ ani iṣu agbódò £60 ní 20 kg £30 ní 10 kg then ani gàrí jẹ £15 ní 10 kg £20 ní 20 kg £25 ní 20 kg whichever one tẹ́ bá fẹ́ kulikuli ìyẹn ti délé ní 1 kg is £13 ẹ máa like ẹ gan 1 kg is £13 half a kg is £7 500 gram ní £7 1 kg alright ma post ẹ lọ́la ni wọ́n máa ṣe gbedele ni ma post ẹ lọ́la ni ẹ kulikuli o ma post ẹ pẹ̀lú gàrí àti èlùbọ́ lọ́la wọ́n máa gbé àwọn pass force máa gbé níbà lọ́la alright then ẹ ṣé gan máa send the account details sórí WhatsApp yín alright then ẹ ṣé gan ó ṣe ó Jésù a ò máa yan ó ṣe ó Jésù Ọlọ́run ayọ̀ wa ó ṣe ó Jésù a ò máa yan bàbá gbọ́pẹ́ tá mú wa fún ọ ó ṣeun èmi balẹ̀ ẹgbẹ̀rún wa bá mi gbẹ́rù lọ́tà mi bàbá mi mọ́ bá mi gbẹ́rù lọ́tà mi bàbá mi ẹrúkẹrù táyé fẹ́ dì mẹ́mi lórí o bá mi gbẹ́rù lọ́tà mi bàbá mi ò lọ́tà ṣùgbọ́n ẹnikẹ́ni tó pe rẹ̀ lọ́tà mi bá mi gbẹ́rù lọ́tà mi bàbá mi mọ́ bá mi gbẹ́rù lọ́tà mi bàbá mi ẹrúkẹrù táyé fẹ́ dì lẹ́mi lórí o bá mi gbẹ́rù lọ́tà mi bàbá mi. Thank you that God that sees me. Because he's a bad child. Oh no. Oh, you're Jiga. Dorcas, you are a bad child. Oh no. Joti, I didn't think but don't for me nínú ìsìn yẹn lánàá. Mo sọ fún ẹni yẹn pé ẹni yẹn tá jọ sọ. Mo ní position kó bá mi lọ́wọ́. Kó bá mi lọ́wọ́. Pé position ló máa wà bọ́ ẹ̀ position ẹni ẹ̀ sọ pé ìṣẹ̀ kò máa jó ní àlè sáré ṣe bẹ́ẹ̀ a máa ṣe yẹ lórí Facebook àlè sáré ṣe bẹ́ẹ̀ position ló máa ní ogun burúkú lọ́mọdún ká sí yóò ó ní tó yẹ kí inú ẹ̀ máa dùn ṣe bó sọ pé òun gbọ́ bó ẹ̀ jáde ni òun gbọ́ pé ẹ wá wo òbú adámọ́yọ̀wọ́ òun gbé voice note yes bó bá ní ìwọ ò ṣe submit òbú ẹ tó gbé sí wọn yẹn kó kí gbogbo ẹ lọ papọ̀ mo ní tèmi bá submit òbú yọ máa kò ní ibi iṣẹ́ yẹn ṣe mọ́ láyéláyé because mo ní fídíò yẹn mo gbé fídíò yẹn ni mo dẹ̀ gé mo ṣe yẹ kí n gé ṣùgbọ́n tí bá join wọn láti ṣe ẹ́ níbi ọlọ́run ò ní fi ó máa fi iṣẹ́ yẹn pìtàn láyé ẹ̀ ní I'm telling you tí yẹn máa wọ́ sí gan I'm telling you because you have no evidence ó sì yẹn sìn o ní evidence bó ṣe máa ń ṣe lórí Facebook ó gbọ́ nǹkan tí bàbá Gaddafi sọ ni bàbá Gaddafi dẹ̀ ṣí ẹ létí ó gbọ́ nǹkan tí bàbá Gaddafi sọ fún ẹ yí pé ìgbà tó pè wọlé ó gbọ́ nǹkan tó sọ ìyẹn sọ fún ẹ yí pé láti ìgbà tó ti join ní Lizzy ní nǹkan tí ń bàjẹ́ fún ẹ ó gbọ́ nǹkan tí màmá yẹn sọ ìyẹn sọ fún ẹ pé láti ìgbà tó ti join Lizzy ní nǹkan tí ń bàjẹ́ fún ẹ ògbésí ayé ẹ wo gbọ́ nǹkan tí bàbá Gaddafi sọ fún ẹ ògbésí ayé ẹ láyé ẹ ti di rádaràda ó ti di awkward look at your life because you want to satisfy
when you have not finished satisfying your God, oh, if finish satisfying your God, your own God, I mean, your last one has satisfied. Look at your life. You just have to be plain. You don't need anybody. You don't need to offend anybody before you be Lizzie friend. You don't need to abuse the whole world for Lizzie to love you. Who is Lizzie? Danny Lizzie. Did Lizzie love you? No. Ṣó ti gbọ́ ọ̀rọ̀ tí Lizzie sọ nípa Mọ́mì Ọbánlá. Ó ti gbọ́ ọ̀rọ̀ tó sọ. Ó ti gbọ́ nǹkan tó sọ. Ọlọ́run ò forgive Mọ́mì Ọbánlá pé òun mọ̀ sún mọ́ Mọ́mì Ọbánlá ni. Ọlọ́run ò forgive ẹ. Ó ti gbọ́. Ó wo show yẹn. Have you have a rethink? Because same thing is going to happen to you because your own video is mad. Ti ẹ mad gan fún Lizzie. Video ẹ mad gan fún Lizzie. Video ó fẹ́ pa Lizzie pátápátá ni. Bí pé ó fẹ́ pa Lizzie pátápátá. Tí Lizzie bá wà nínú ìlú yìí nígbà tó ṣe video yẹn. Gbogbo video tó ṣe fún Lizzie yẹn. Wallahi tá bá join yẹn papọ̀ mọ́ nǹkan tí Dorcas ṣe fún ẹ lọ́wọ́lọ́wọ́, ó máa yọ iṣu ẹ pátápátá ni. Gbogbo video tó ṣe fún Lizzie pátápátá. Tá bá join yẹn papọ̀. Look at your life. Who are you pleasing? Please àwọn ọmọ ayé. You want to please àwọn ọmọ ayé. You did not allow àwọn ọmọ ayé to face Dorcas by themselves. But you that have something to lose. Does Abike hate a nurse? No. We don't even know the job Abike is doing. Does he have a job? No. But ó fẹ́ para, you want to please Abike? Let Abike and Dorcas face themselves. Let's see who is going to win. Because you are not ó ti bà Abike jẹ́ láìmọye ìgbà. Láìmọye ìgbà ló ti bà Abike jẹ́. Do you like Abike? You don't. But you are looking for, because you want that engagement on your page. You want that engagement on your page. Let her finish her own battle by herself. To back on from Abike will come outside and say, I did not call anybody to fight my battle. You know, I will do my shit. And she was telling the truth. Did she invite you to come and fight a battle? Did she call you at the back that come and fight for me? That come and use you Dorcas to abuse Dorcas? If Dorcas be in your koto papa mi leleyin. Mi mo bi tani yẹn ti wá. Ó pè mí ni. Ó ní mo de mo para yín ni. Mo de like èsì. Èmi ti ẹ ní àwọn èsì òbúkú kokon because I don't like gossiping. Ẹni tí ó bá ti like gossiping, àwọn èsì burúkú ló máa ń wà lẹ́nu ẹ̀. Ó wá sí bíbá. Ó ní Anamayowa, ó wá fọgbọ́n rajà ni o. Má gbọ́. Anamayowa, ṣé friendship èèyàn ṣé ó lóyún tó tọ́ ni. Mo ní if Dorcas ó lè record ó dé lè má record. If Dorcas truly I had desire láti gbé oyún kí Ọlọ́run fún. It's none of my business. Kí lẹ fẹ́ rà mà? Mama yẹn sọ pé ó yẹ kó mọ̀ náà ó wo oyún. Meaning no, it is a desire. God said dress as you want your testimony to be. That is what God Almighty said. Only dress the way you want your testimony to sound like. Kò tí yẹn sìn. Ó mọ̀ pé ó ṣì wà ní Naija and you wanted to come to abroad. Ọlọ́run sọ yí pé dress as if you are in United Kingdom. Dress as if you are in USA. Dress like that. So if Dorcas have done that and Almighty God have answered our prayer, what is my own business? Kí ni business mi? Kí ló kàn mí? Kí ló kàn mí kan pẹ̀sí màtá tó fẹ́ gbé oyún? Ṣé mi mo fẹ́ bá gbé ní labor ward ni? What is my own business? Ṣé mi ni mi ò check ẹ̀. Mi ni bí you. Ṣé mẹ́ta ló bí ni? Ayọ̀kan mà ló bí mi ní glory be to God. Mi ní glory be to God. Ọlọ́run ti sọ fún wa pé the way we want our testimony. Any you believe pé ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu mi nìyẹn. Because I don't like gossiping. I hate it. Nǹkan tó hun èèyàn ṣe, ẹ̀yin sọ pé bó ṣe yẹ kó ṣe kọ́ nìyẹn. Kí ni business ti? Tó lóun bá wá wò pé báwọn ṣe bí nǹkan tó wà níkùn ẹ̀yẹn tó tọ́ tó oyún ni. But because you guys are fighting. Ẹ ń jà ni. Ó fẹ́ bí ọmọ, Ọlọ́run dẹ̀ fún lọ́mọ. So kí ni business wa? Kí ni our own business? Mo ti ẹ̀ like èsì yẹn Ọlọ́run èsì yẹn gbásìkì gan Ọlọ́run. Anamayowa dẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. No ẹ má bínú. Nítorí pé Ọlọ́run máa ń sọ yí pé ká dress the way we want. You don't get it. How you want people to describe your life, dress that way, and they're going to describe your life like that. Abi, that's it. Chiko easy. Dress that way. That is your testimony. That's look at you now. Joshua, I want you on Nisha. I want you on Ninka to my lose. Tiban so fun pe mi o ni nkan ti ma lose. You think I'm joking? Ṣé mo fẹ́ lọ resume ilé iṣẹ́ sí ilé iṣẹ́ kan ni? Ṣé mo fẹ́ lọ bá yan kan ta pọ̀ mọ́ ni? No, ibi ba ni mo fẹ́ resume sí I am my own CEO. I have nothing to lose. Ta ló fẹ́ lọ fẹjọ́ sùn tó máa kúrò ló máa lé mi kúrò mi iṣẹ́. Wá wá fẹjọ́ sùn èmi CEO myself. Look at you. Ó wá ṣàyà gbangba. Àbí ke gongo fún are kò ṣàyà gbangba kò gbé nǹkan kan sínú. Tó
tó bá ń ṣe show ó máa gbé ojú ara ẹ̀ síbẹ̀ ni ó máa gbé ojú ara ẹ̀ síbẹ̀ tàbí kẹ́ bá ń ṣe show fún Dorcas ó máa gbé ojú ara ẹ̀ síbẹ̀ àbí kó gbé àwọn picture mi gan síbẹ̀ ẹ fi ajé yín ẹ wá fi ń tàfàlà àwọn kan dẹ̀ ready láti máa report kò tí yẹ yín sìn wọ́n ready láti report ó mọ̀ yí pé tí ọmọdé bá fẹ́ ṣe vengeance is of the Lord kò ṣe pé mo encourage Dorcas vengeance is of the Lord ó ti yẹ fún ìwọ àwa yìí la believe pé vengeance is of the Lord àwọn tó believe pé vengeance is of the Lord nǹkan look at you will let the enemy to mock you look at yourself people that are waiting for you to fall bí pé you will allow them to mock you. I am not part of people that want you to fall. Do you understand? I will never be part of negativities. You understand? People that are waiting for your downfall, you have named them to laugh on you. Olúwa má jẹ́ kí ọ̀tá yọ̀ mí. Má ṣe jẹ́ kọ́tá yọ̀ mí Ọlọ́run. Má ṣubú kọ́tá yọ̀ mí. Look at your life. Look at it. Instead of you to look. Àgbà méjì ni o má gbà o. Tá bá sọ pé o ju Àbíkẹ́ lọ, ó ti yẹ ńsìn. Ó lè ju Àbíkẹ́ lọ. Ó wá rí Dorcas àti Àbíkẹ́ tó ń jà. Ó wá wò pé because I don't like Dorcas. Let me say something that will please Abike. You are not being truthful. No. You are not being truthful to yourself. I'm telling you. You must not be favor anybody. You must not favor Abike. You must not favor Dorcas. You have to tell them the truth. Anybody that will be your friend will be your friend. Oh, need that see. This kind of things don't share here. Kobama share here. What you see? Kobama share here. To one shake pe kika. Shabi cannot lose after pe ko one shake pe kika. To one shake pe kika. This gangan to jẹ́ yí pé ọ̀tá lòun àti Dorcas gan. Ní ìrìjọ́ tó máa jáde. Tó ti jáde nse tó ti ń bú Dorcas. Yàtọ̀ sí pé Dorcas ti ń fi ọlọ́pàá gbé gbogbo wọn ní Nàìjíríà. Tó ṣe jáde lánàá. Tó ń sọ yí pé títọ̀ láti bá máa gbé nìkan ó ń tọ̀ yín ni o. Mo sọ fún yín mi sọ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá Dorcas ṣiṣẹ́ tẹ́ bú Lizzy. Mo sọ fún yín pé ọjọ́ yín wà ní court. Mi sọ fún yín pé ọjọ́ yín wà lọ́dọ̀ ọlọ́pàá. Mi sọ fún yín pé petition yín wà ńbẹ̀. Ẹ fẹ́ nu ara yín gbọ́ lẹ́nu Lizzy lánàá. Ẹ fẹ́ nu ara yín gbọ́. Tó jẹ́ kí gbogbo yín mọ̀ pé kí Dorcas bá máa gbé anybody wọ́n gbọ́dọ̀ wá true òun ni. Jẹ́ mọ̀ pé òun ni president of Nigeria. Wọ́n gbọ́dọ̀ wá true òun ni. Pé Dorcas ò lè arrest anybody. Ẹ jẹ́ kó máa tọ̀ yín kó máa fún yín ní ẹ sọ pé Lizzy bravo. Ẹ fún ní bravo. Ẹ jẹ́ kó máa tọ̀ yín títí ẹ máa fi ra yín lẹ́wọ̀n ẹ̀. Tí Lizzy lè máa sọ fún àwọn tó ń tẹ̀lé lẹ́yìn pé ẹnikẹ́ni tó bá gbé nínú yín òun kọ̀ọ̀kan ṣe ìwọ tó bá wá gbé ìwọ ni Lizzy fẹ́ yọ. Ẹ kàn máa sún ẹ̀wọ̀n gbẹ́. Ẹ kàn máa wò bóyá eré ni ọmọ yẹn wá sọ. Ọ̀nà máa yóò wọ́n mọ̀ nǹkan tó ń sọ. Ẹ máa sún ẹ̀wọ̀n pẹ́. Ẹ sún ẹ̀wọ̀n pẹ́. Sí ẹ̀yin tẹ́ ń gbé nílùú òyìnbó òun lẹ àánú mi ṣe yín jù. Àánú mi ò dé ṣe yín o. Bí n ṣe wá jójú ayọ̀ lórí Adébímpé bẹ́ẹ̀ ni ṣe máa wá jójú ayọ̀ lórí ẹ̀yin tó kù. Torí ó di dandan kó ṣẹlẹ̀ sínú ìgbésí ayé of course because that is what you are looking for. Hello daddy iṣẹ́ wa pa. Yeah, okay. You know what's up? Yeah, panla wa. Àti ṣẹ́dẹ̀ panla náà wà. Panla 3 kg ní 90 pound. Yeah, 90 pound 3 kg. Ìmí ilé wọ 13 o. Ìmí ilé wọ 10. Ìmí ilé wọ 7. Ó depend bẹ́ẹ̀ ṣe fẹ́ kó tóbi sí. Sizes by sizes ni. Ní bí ó jẹ́ bí 13 àbí 12. All right then. Okay then. Ṣẹ́dẹ̀ panla 25 pound ní 1 kg. Ẹ ṣe àìsàn WhatsApp mi. Tọmọ 20 pound. Okay, 3 kg normal panla ọsàn. Ẹja kíká igun 15 ní 20 pound. Bẹ́ẹ̀ni. Oní 30 pound okay. Oní 30 pound kọ́ o. 15 ní 15. 30 ò kì í ṣe 30 pound o. 40 pound 15 ní 20 pound. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni sir. Bẹ́ẹ̀ni. But 20 pound postage 11 pound ní postage. Màá send ẹ. All right. Ẹ ṣé gan. Bye sir. Ṣé kò yé yín sìn? Let me tell you one thing. In this life, wàhálà máa ń jókòó báyìí ni o máa gbọ́ o. Nǹkan tó ṣẹlẹ̀ sí bí pé yẹn, ó lè ṣẹlẹ̀ sẹ́lòmí tí ò bá lọ́gbọ́n ni o. Ẹni tí ò gbọ́n ni o. Because you see this social media, nobody love each other. They don't love each other. They only come together
láti support the nonsense because when one, let's say now mo ní issue pẹ̀lú Dorcas, you will see them on my page. All of them will come here. Not that they wanted to patronize me. They are not buying what I'm selling. They never patronize me. But because mo bu Dorcas, they will come thinking that they are my friend. They will one mama sign me. Oh, kí ló wú kọ́ kíní yìí. Star. Tí o gbà lórí page ẹ wá bẹ́ẹ̀ sí nígbà. They don't love you. Use your sense. It is because of that Dorcas that you are fighting. That's why they come together. Not that because they like you. You see those stars they are giving you that star to come outside now. I abuse Dorcas for them. You come outside today now. Did you see them on your page? Never. You have never seen them on your page. Start abusing Esabod. You see all of them, all Esabod enemy. People that does not like Esabod, they will start coming to your page. That is when you see them coming to your page. They don't like you. It is because of Esabod. They come to your page because you can give Esabod Basbo, but they cannot put their face outside there to give Esabod Basbo. But anybody abusing Esabod, they go to their platform. You think that you have viewers, that viewers will continue. That viewers will not continue. Remember the day that you will stop abusing Esabod. That you say today is the end, I'm not abusing Esabod anymore. They will quit your page. They will never come to your page anymore. They will continue abusing you. Use your head. Don't let them use your head for you. This is 2025. Use your head. Don't let anybody use your head. The day that you start using your head, they become your enemy. You don't care because they will all fall. Anybody don't move right, lota. Emi o lota o, ṣùgbọ́n ẹnikẹ́ni tó wà láyé tó ń tẹ̀lé, tó mú rẹ̀ pé òun ni ọ̀tá tèmi ó máa jẹ koro ni. Ìkorò ni tiẹ̀. Mo sọ ni àṣẹ́gun. Ìkorò ni tiẹ̀ no really alai. Èmi ni mo sọ, èmi Ọlábísí ọmọ bíbí ni Táíwò ni mo sọ. Ó dẹ̀ di dandan kó jẹ koro. Confirm ní apá tí o ṣì lọ́bẹ̀rẹ̀. Yeah, wọ́n máa jẹ koro ni tó máa gba deliciously so deliciously tí wàá farabalẹ̀ jẹ. Wàá jẹ koro, wàá tún wọṣọ koro, wàá tún mú mi koro le. Kò yé ya ibikíbi tó bá wà lórí igun mẹ́rin àgbáyé àfi tó bá kí n gba fẹ́fẹ́ sára tí ò dé kí n tẹ̀lé tó jẹ́ pé ò kí ń rìn nílẹ̀ òun ni kò ní wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀ ìwọ tó fi rẹ lọ́tà tó sọ pé ìwọ ni ọ̀tá tèmi o èmi ò lọ́tà ṣùgbọ́n wá mú rẹ lọ́tà mi wàá máa jẹ kó títí ọjọ́ ayé ni ṣé kò yẹ ẹ́ sì wọ́n wá mú ẹ lọ́tà torí pé particular person don't hate anybody that they hate. That's why I always tell you hate nobody, you have no enemy. Use your sense. You have ta ló ṣe gangan kò sí ẹni tó ṣe why tó ṣe máa jẹ́ kí yóò máa ṣe má jẹ́ kẹ́nikẹ́ni ṣe and you now see their real truth. Ó ti yẹn sì má ṣe jẹ́ kẹ́nikẹ́ni máa ṣe torí pé tó bá jẹ́ pé bí n pé yóò use orí ẹ̀ ni á wò pé Àbíkẹ́ àti Dorcas they arrange age kan náà ló máa wà torí pé tá máa fẹ́ ṣe age wọ́n sọ pé 30 to 50 ó ti yẹ yín sí so age kan náà ló máa same age ló máa wà range kan náà ló máa wà ṣó ti yẹ yín sí so bí pé máa ju Àbíkẹ́ lọ ṣùgbọ́n òun ló yẹ kó kọ́ mi àbí àṣàgbàlagbà kó wò yí pé ọmọ yìí ti ń wá ọmọ láti 18 years ago ó dẹ̀ filẹ̀ ó jẹ́ òun ló bí kò ṣe òun ló bí òun ló sọ pé òun bímọ ẹ má jà mọ́ ọmọ tó bí yẹn fi parí ìjà ṣé iṣẹ́ máa bọ́ lọ́wọ́ Bímpé iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ Bímpé I'm telling you ṣẹṣẹ máa bọ́ lọ́wọ́ ẹ̀ ṣó máa wà nínú àgbákò ayérayé tó wà yìí kò ní wà nínú àgbákò ayérayé tó ṣé Dorcas máa bínú Dorcas ò ní bínú ṣé Àbíkẹ́ máa bínú Àbíkẹ́ náà ò ní bínú ó bá wọn Àbíkẹ́ kó gbọ́ nǹkan tí Bímpé sọ tó bá wọn Dorcas kó gbọ́ nǹkan tí Bímpé sọ ṣé mọ̀ pé èyí tó bá wọn àwọn méjèèjì ni wọ́n máa gbọ́ tó bá wọn kó máa jà lọ ṣùgbọ́n Bímpé ti interview ẹ̀ pé ẹ̀yin méjèèjì ẹ má jà mọ́ bí àgbàlagbà hello ma hello ẹ káàárọ̀ ma ṣe wà pa ẹ káàárọ̀ yẹ mo ti ní kúlíkúlí kílìṣì wọn ti gbé kílìṣì nídé wọn ní kíní táwọn jẹ lọ ẹ má bínú wọn ti gbèdé tí wọn ti gbèdé wà jẹ kẹmí yẹ kúlíkúlí lọ gbédé lẹni all right ma okay ma bye ṣé kò yẹ yín sí ṣé ìwé pé kò sí kankan tó máa bínú tàbí kẹbẹ máa bínú àwẹ pé yọ bí n pé ò fẹ́ bá wa bú torí pé wọ́n jẹ́ sọ́dọ̀ àwọn èèyàn ó ti yẹ yín sìn á rò pé wáyé tó ṣe sọ pé káwọn méjèèjì máa jà mọ́ so ó lè lọ bá bí n pé lẹ́yìn pé òun ò lè bọ́mọ yẹn ṣe o ó ti yẹ yín sìn kò ní jẹ́ pé wọ́n máa jà ẹjọ́ ṣé Dorcas máa lọ fẹ́ ẹjọ́ sùn no ṣé kò ní fojú sọnù tó bá wù bí n pé kó celebrate Dorcas pé congratulation kú ewu ọmọ ó ti yẹ yín sìn gbogbo àwọn èèyàn ọba wa máa bú Dorcas nínú comment section wọn bá máa bú Dorcas nínú comment section kò kàn bí n pé ẹjọ́ ṣé kí ló wúkọ iṣẹ́ ìṣó máa sọnù iṣẹ́ ò ní sọnù ìjọ máa lọ sí NNPC ṣé NNPC lọ́lọ́ ni àbí NNCC ṣọ́ máa lọ sí NNPC àbí NNCC ṣọ́ máa lọ síbẹ̀ lọ report ẹ̀ wọn ò ní lọ síbẹ̀
use your common sense, because before they use you, don't let anybody use you. Ẹni tí ò ní nǹkan kan tó máa sọnù. Ṣé Dorcas ní nǹkan kan tó máa sọnù? Kò ní nǹkan kan tó máa sọnù. Ẹni tó ní nǹkan tó máa sọnù, má wá bá ẹni tí ò ní nǹkan kan tó máa sọnù. Ibo ló fẹ́ report to Dorcas sí tó bá fún ẹ gbàs gbòs. Ibo ló fẹ́ lọ report ẹ sí? Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n á file in the next 24 hours, àbí? Wọ́n á file in the next 24 hours, àbí? Á dẹ̀ tún padà sí iṣẹ́. Iṣẹ́ wo ló fẹ́ lọ report to Dorcas fún? Use your head. This is abroad. Tó bá yọ níṣẹ́ yẹn, tíṣẹ́ yẹn tó bá eventually gbaṣẹ́ yẹn lọ́wọ́ bí pé kò lè ṣiṣẹ́ yẹn mọ́. Ẹlòmíì sọ pé ṣebí mo lè máa bẹ agents kò lè ṣe, because pin yẹn ti bàjẹ́. Kò lè ṣe eléyìí ibi báyìí ó ṣe Nàìjíríà tó máa lọ pàṣẹ. Kò lè ṣe, kò dẹ̀ lè ṣe irú iṣẹ́ yẹn mọ́, because ọmọ ni wọ́n lò, ọmọ ló lò. Ọmọ ni wọ́n lò fún. Kò tí yẹ yìí sí, wọ́n lo ọmọ fún ni. Ọmọ ni wọ́n lò fún. Oh, they practice any kind of that field more. Area of that field, oh, need to practice here more. Use your head. It does not cost you anything to say congratulations, Dorcas. It does not cost you anything, because Lizzie is going to be hungry. It doesn't matter. Even though you don't even to say congratulations to Dorcas, just zip. Zip. That is it. Show bí anu Lizzie o ma dùn fún gbogbo nǹkan atrocity, gbogbo àjálù tó jálù ẹ báyìí. Inú ẹ ma dùn ni, because Genesis Lizzie wọ ni Genesis here. Àwẹ̀lù bí wọ́n máa dúró de ijó tí ìwà àti Lizzie máa jà. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí ló máa lò fún ẹ. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí máa mú lẹ́yọ kankan. Bí pé máa mú lẹ́yọ kankan. Ṣé mo pé àwọn kan wà lé ayé tó jẹ́ yí pé revenge is for the Lord Almighty. Lord of Semi. Revenge Almighty is for the Lord. I don't do revenge, but God Almighty will do it for me, and he will do it at his own appropriate time. Ṣé kò yẹn sìn? Má lọ bá àwọn tó jẹ́ yí pé revenge is in their hand. Ọwọ́ wọn gangan ló wà bá wọn máa ṣe padà. Má lọ bá wọn jà. Má lọ bá wọn jà. Look at you. Look at you now. Look at you. Ore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Look at you now. How are you going to pay mortgage? Ẹ bá mi dẹ̀ mí lẹ̀ fún mi pé. Ó tán. Lọ mú ẹ. Mo dẹ̀ sọ fún ẹgbà yẹn bí pé o. Pé mo kọ́lé ayọ̀ sórí àpáta o, kò léwo. Mo kọ́lé mi náà sórí àpáta o. Bíjí tí lè jà kò léwo ilé ayọ̀ tí mo kọ́. Orí pé orí iyanrìn ló kọ́lé ẹ sí. Bí gbé kọ́lé títí ẹ sórí iyanrìn. Kò ń ṣe pé mo ń yọ ẹ o. Kò ń ṣe pé a fi ń yọ ẹ o. A fi ń gbórúkọ rẹ ga ní bàbá orísun ìyè. Ọba aláṣẹ. Jésù mo bẹ̀ ẹ́ o, jẹ́ kí n gbọ́ èdè ìṣọ́. Bí pé kò ń ṣe pé mo fi ń yọ ẹ, ṣùgbọ́n mo fi ń gbọ́ lọ́hùn ga nínú ayé mi pé ẹni tó pe rẹ̀ lọ́tà mi tó sọ rẹ̀ di ọ̀tá mi, ó lulẹ̀, ó ṣubú, ó jábọ́ wọ́mú. Oh God! Oh my God! Mi tiẹ̀ tí ì ṣe àwẹ̀ mi tán. Oh God! God, you are so good. Oh, gbọ́ nǹkan tí bàbá mi sọ ni. Ó ní pé o máa borí ọ̀tá. My daddy said that. God, you are kind. My God, you are wonderful. My God, you are excellent. Excellent is your name. Excellent is your power. God, you are wonderful. My Lord, you are excellent. It's as it depends them. Ẹ má ṣe bí o, ẹ̀yin tẹ́ ń wò wá. Not because of me. Don't because of me hate on anybody, okay? Don't let anybody be your friend. Don't let anybody be your enemy. Don't say because you love me too much and you are hating on somebody. Don't hate anybody. Just course. Have it in your mind that you are not hating on somebody because of somebody. Because Esheni. Mati torí ẹnikẹ́ni dẹ́ ẹ̀ṣẹ̀. Ó ti yẹ ń sìn. Because God said, love your neighbor as you love yourself. Do you understand? That is what God Almighty said. Not because of anybody to hate on anybody. It is a sin. And don't man die share. To be pé Almighty God is coming very, very soon. Ó ti ní ẹ̀. Ó ti yẹ ń sìn. So that ó ní wà lára àwọn tó máa ṣẹ́kù nínú ayé. Ó ti yẹ, má ṣẹ̀, má bá ẹnikẹ́ni jà. Fi jà fún Ọlọ́run jà. He can do all things possible. Ó ti yẹ ń sìn. Wo ṣé nínú ọdún yìí kọ́ ni tí Adébíyìpé sọ pé ó bu ọ̀nà máyọ̀wá rẹ̀. Oh Lord, I am very, very grateful for all you have done for me. Oh Lord, I am very, very grateful.
I am saying thank you, Jesus. Oh, thank you, my Lord. Oh, Lord, I am very, very grateful for all you have done for me. Oh, Lord, I am very, very happy. I am saying thank you, my Lord. And then we will be you. She go be alone. Pé bàbá ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ ẹ̀yin lẹ tó láti gba ògo ẹ̀yin lẹ tó bàbá mo yin Ọlọ́run lógo fún ẹni. Look at you now. Look at you. Please, you avoid anything that will end up at dino. Avoid it. Avoid it. Avoid it. Think before you act. Think deeply. That this thing that I want to embark on, pé nǹkan tí mo fẹ́ ṣe yìí, ṣé kí n ṣe àbí kí n má ṣe? Don't, because of you have no enemy. Why will I hate you because of Ombu Esabod? Why will I hate you because of Ombu Dorcas? Why will I inherit your enemy? Why? Shebi Dorcas is your enemy. Then let it be your own enemy. It is not my own enemy. Esabod is not my enemy. Esabod may be your enemy, but you will never be my enemy. If you don't want to be my friend, go. Ọlọ́run bá mi dì wọ́n dànù. Gbogbo ẹni tó máa jẹ́ kí n kọ́ ẹsẹ̀ bá mi tì wọ́n rere dànù. Jẹ́ kó jìnnà sí mi. Jẹ́ kí gbogbo wọn jìnnà sí mi. No, if they say because of àwọn hate àwọn tó hate, sọ fún Ọlọ́run pé kán jẹ́ kán jìnnà sí wọn. Kán jìnnà sí ẹ. Gbogbo àwọn negativities people, jẹ́ kán jìnnà sí ẹ. So that wọn ò ní kó ogun jà inú ayé ẹ. Gbogbo ṣe kó ogun jà bí pé ogun burúkú ló jà o nínú ìlú òyìnbó tó máa wọ́n ra pay down nínú ìlú yìí o wọ́n ra cash down o máa san council tax o máa san water bill o máa san oh my God bí pé ó ṣe mí lànà máa polongo rẹ̀ ọba tó ṣe mí lànà máa polongo rẹ̀ fáráyé. Wàláì, ó dùn mọ́ mi gan. Ayé epo bàjẹ́. Ó dùn mọ́ mi lẹ́nu ṣùgbọ́n mo fi yọ ẹ́ o. Ó ti yẹ ẹ́ sìn because ẹlẹ́run ara ni mí, ó ti yẹ. Because mo fi yọ bẹ́ẹ̀ mo fi ń gbé Ọlọ́run ga ni. Torí pé who laugh last? Laugh the best laugh. Kò ṣe jà ẹ́. Who laugh last? Laugh the best laugh. Look at you. Èló ló ti gbé fún ẹ́ sìn. How much? And now you are staying inside. Content your day. Oh, tell you £100 oh, $100 per day. Look at your life. You made everybody your enemy. Everybody. You make this your enemy. You make that your enemy. You started having enemy this, enemy that, enemy. I thought because when you are grandma, when you turn to grandma, immediately you turn to grandma, I thought all those things should be vanished in your life. Because you don't have negativities. You don't supposed to project negativities. What kind of energy is that? Because you carry too much energy of negativities. When you have too much negativities, because you're going to be transferring it into the life of that children. Ìwọ ló wá ń ṣépè jù. Ìwọ tó máa ń fi gbogbo gbàgbé ọmọ òkókó dání. Look at the kind of bad energy that you are inviting into your life. Look at the bad energy that you are calling into the system of ọmọ kékeré, ọmọ òkókó. Tó dẹ̀ mọ̀ yí pé tí òbí bá ń fún ọmọ lọ́yàn gan, kò gbọ́dọ̀ máa sunkún gan. Look at the kind of energy don't invite is inú gbèsè ayé. I thought that you should be happy. Because what àwọn tó wà nínú ayé tí wọ́n sọ wípé kò ṣe é ṣe fún ẹ bí pé Ọlọ́run máa ṣe fún ẹ. God did it. Hello. Mo wà okay. Ẹ káàsán. Yeah, mo ṣì wà níbà. Máa ṣe tán ní 2 o'clock. Yeah, all right. Ní pẹ́ dójú à. All right. Bá ti fẹ́ débi kẹ́kọ̀ọ́ tó bá ti kó 10 minutes. All right. Ẹ ṣé gan. Àwọn tó fẹ́ wá gbé nǹkan ni. Ṣé kò yín sí? You love Lizzie. Do you love Lizzie? No! Stop lying. I love Lizzie.
I love Lizzy. Do you love Lizzy? If you love someone, you will never hurt them. Do you really love Lizzy? You don't. Because ìwọ ló balẹ̀ ayé ẹ̀jẹ̀. Ìwọ ló fún wa ní gbogbo scope tá fi mọ̀ pé Lizzy ò lọ́mọ láyé. Àwọn show tó ṣe fún Lizzy ó build gan. Tí bá bẹ̀rẹ̀ sí ní play àwọn show tó ṣe fún Lizzy. Lizzy máa gbé ẹ ṣépè ní. Ó máa gbé ẹ ṣépè ní kíkan. No matter how you are fighting for Lizzy today. Instead of you to go to one corner, when God did not answer that prayer, who answered it? Ta ló sọ? Lẹ́nu aṣebi. He said, come into the gate with your heart, clean heart. What's so doing? Clean heart. Do you have a clean hand and is your hand clean? No. Is your hand clean? No. You have so many bandages in your heart. Ibeni akeke ngbe. Ibeni ojola ngbe. Even you are hearing the word of God is not germinating in your life. You want to say, oh, for 72 hours praying. You'll be praying. God can never answer that prayer. You don't understand. God can never answer such prayer. Because you are a sinner. Have you given your life to Christ? Have you come out clean? Are you clean? You are not even clean. You are a sinner. Oh, boya, orí ọ̀fẹ́, ó fẹ́ jẹ orí ọ̀fẹ́ nínú ẹ̀ṣẹ̀. Níbo? Kò sí ẹni náà. Ó fẹ́ jẹ orí ọ̀fẹ́ nínú ẹ̀ṣẹ̀. Who does that? Tani babaláwo ẹ, tani àfáà ẹ, tani wòlíì ẹ. Tani wòlíì ẹ. Kò sí bó ṣe lè lay hands on you. Kó máa gbàdúrà lórí awọ fún ẹ bí pé you are a sinner and a sinner will not go unpunished. That is what my Bible said. You will never go unpunished. I told you the last time that you will never go unpunished. That is what my Bible said, because you are a sinner. You are a sinner. Lizzy tó tí gbogbo nǹkan ẹ bàjẹ́ lọ́jọ́ tèmi. Ó sì yẹn sìn mo fi make reference ní tó ló ṣì ní wọ. Lizzy tí gbogbo ayé ẹ bàjẹ́ lọ́jọ́ tèmi. You are among the people that destroy her. Tó balẹ̀ ayé ẹ̀jẹ̀ tó bá rìn àjò ẹ̀jẹ̀. Ẹni kọ́ ló fi ń fẹ́ ọkọ púpọ̀. Ẹni òun kọ́ ni first person tó máa kọ́kọ́ fẹ́ ọkọ. Tó máa jẹ́ kọ́kọ́ jẹ́ number 4. Òun kọ́. But you are the one that projects her. You are the one that destroys her. All those things. So God will not answer your prayer. He can never answer your prayer. What does Mommy Obola did to you? What does Priscilla did to you? Come on, tell us about Priscilla. What does Mommy Obola did to you? Mommy Obola gave you a lot of things. Mommy Obola was friend to you. Mommy Obola was your friend. Mommy Obola surprised you. Mommy Obola showed you love. That God said we should show our neighbor. He was there for you, to represent you. What did you do? Kí ló ṣe fún Mommy Obola? I said you are a sinner. Priscilla, she was innocent. Priscilla Ojo was innocent. Omo Iyabo Ojo was innocent, man. That child was innocent. Omo was innocent. Omo Priscilla B was innocent. What has Priscilla done to you, Big Bay? Kí ni Priscilla ṣe fún Big Bay? Another day here. Kí ni Priscilla ṣe fún? You were wicked. That's okay. You like gbàdúrà fún 70. 7 kí ni tí bá wọlé àdúrà tí ẹ Big Bay ọ̀nà àbàjẹ́. Long gbàdúrà. Níbo? Who said that? If you want to judge Iyabo Ojo, you are free to judge Iyabo Ojo. What did Priscilla did to you? That child was innocent. Innocent! Regardless what her mother have done. She's innocent. She was not part of it. She have never supported her mother in everything. I have a video. Show your bonnet here. I have a video. That child was innocent. She just wants to be happy. She just wants to flex. She just wants to. She does not like in negativities. She's always positive. What does Priscilla done to you? What does Omoti Priscilla be? Innocent child. Are you not a mother? You are a mother. You are a single mother like Iyabo Ojo. Bigbe. You are a single mother like Iyabo Ojo. What does Priscilla what does Priscilla did for you? Did to you, Bigbe. It was like, Mama bear baje alone can't do a yoke on Jimmy. My bear bag 72 hours prayer, eh? My baje. Obashing Baba belong Jeff alone. It's just only one candle. Just one candle. That's it. It will be reversed to negativities. Yes. It will be reversed to negativity. In as much as Priscilla have not done nothing to you. Do you know the meaning of Adabi?
tí Lizzy bá jáde tó bá pe àdàbí lé ẹ lórí ó máa mú ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Do you know the meaning of àdàbí? Ìwọ kọ́ ló máa pe àdàbí lé Dorcas lórí. Àdàbí tí Priscilla bá ṣe ó yẹ kó sọ bẹ́ẹ̀ ni. Àdàbí tó ò bá ṣépè fún Priscilla torí lọ́wọ́lọ́wọ́ mi mọ̀ pé Ìyábọ̀ Òjó ló bí Priscilla mi ti ẹ̀ mọ́ màmá tó bí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àdàbí tí ò bá ṣépè fún Priscilla tí ò dẹ̀ ṣépè fún ọmọ tó bí tí ò rẹ̀ balẹ̀ ayé Priscilla jẹ́ òun lọ́nu ẹ̀ máa là Bímpé òun ló máa fi da fún ẹ Bímpé. O mọ bó ṣe máa ń ṣépè fún ọmọ yẹn ni no ìṣẹ̀dá ọmọ yẹn kò lè gbàbọ̀dé ìwọ ọmọ ni ìṣẹ̀dá ọmọ yẹn ò lè gbàbọ̀dé nǹkan tí ẹ mọ̀ nìyẹn ìṣẹ̀dá ọmọ yẹn ò tọwọ́ bọ nǹkan púpọ̀ kò tọwọ́ bọ nǹkan ibi rárá ọmọ yẹn ò ṣiṣẹ́ ibi àtọ́làtọ̀ so ìṣẹ̀dá ò lè gbàbọ̀dé Bímpé wà ní o ti ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ o ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ fún 72 hours ní ibi tó ti ń bẹ̀rẹ̀ reverse ẹ̀ sí gbogbo èpè tó ti ń ṣẹ́ gbogbo èpè tó ń ṣẹ́ fáwọn èèyàn tó ń ṣẹ́ fún Priscilla tó ń ṣẹ́ fún gbá tó ń ṣẹ́ fún àwọn gbàgbà òun lọ́lọ́run kọ́ lẹ́tì papọ̀ ló dà sínú èpè gbogbo àwọn àdúrà yẹn èpè ló jẹ́ fún ẹ reverse is the reversible ó máa bá yẹ reverse ẹ̀ padà ní ó lè jẹ́ wọn ò lè ṣe àmì sí torí pé lákòókò tó ń gba ẹ̀ kò sí áńgẹ́lì kankan tó pe àmì sí wọn ò ní gbọ́ torí ìkànnì ẹ ó dẹ̀ yẹ kó jẹ̀bi for the rest of your life ni ó yẹ kó jẹ̀bi tó bá mọ̀ pé tóòtọ́ ló love Lizzy ó ti yẹ wàá wá sí orí social media wàá ní pé wàhálà tí Lizzy ti ń ṣe yìí ó ti pọ̀ jù ìwọ máa gbàdúrà fún Lizzy ní gbogbo ìgbà tó bá wá sórí social media wàá máa gbàdúrà ìfọkànbalẹ̀ fún torí kò ní fọkànbalẹ̀ ó nífẹ̀ẹ́ ó ti yẹ wàá máa gbàdúrà ìfọkànbalẹ̀ wàá wá sórí orí péjì ẹjọ́ orí péjì àdúrà wàá máa gbàdúrà ìfọkànbalẹ̀ fún ni torí pé ìwọ ló balẹ̀ ayé Lizzy jẹ́ débi tó délé ni ìwọ ni genesis ìgbésí ayé Lizzy tó bàjẹ́ débi ìwọ kò lè máa wá sórí social media ní ìgbà yẹn o mọ orúkọ tó pé Lizzy ni o mọ nǹkan tó sọ pé Lizzy fẹ́ ṣe ni ó fẹ́ fi ọwọ́ ọlá gbá wọn lójú ṣùgbọ́n lẹ́ni láti wá ojú rere Lizzy ó fẹ́ bà ti Priscilla jẹ́ ó fẹ́ bà ti Ìyábọ̀ Òjó jẹ́ ṣùgbọ́n lóhun ò ní gbà fún Ọlọ́run á gba gbogbo ohun tó dùn ẹ́ nínú á gbà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé bí àgbàlagbà ṣe máa ń ṣe ni tó bá jẹ́ pé bí àgbàlagbà ṣe máa ń ṣe ló ṣe ṣe Bímpé ó di dandan kí Ọlọ́run wọn bíi Sátánì bíi titi ẹ kó wọn sínú ìgbésí ayé ẹ láti gba gbogbo ohun ayọ̀ ẹ lọ́wọ́ ẹ tí ayọ̀ bá ti tán lọ́wọ́ ẹ ìbànújẹ́ ló kù fún ẹ yes máa live pẹ̀lú ìbànújẹ́ ó sì yẹ òun ló ṣe fẹsẹ̀ kọ ó mọ̀ yí pé ẹsẹ̀ la máa fi ń kọ ó fi ẹsẹ̀ sílẹ̀ lọ fẹnu kọ lọ́dọ̀ Dorcas ó rí bí tó lọ Ọlọ́run dáadáa lọ́lọ́run mi ẹ bá mi gbé Ọlọ́run dáadáa lọ́lọ́run mi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí mi Ọlọ́run dáadáa lọ́lọ́run mi guys ẹ má ṣe bí o àbí kí àdé wá sínú WhatsApp mi mo fẹ́ fún àwọn ọmọ mi ní 100,000 kó lè lọ sí school ẹ mọ̀ pé 1 million ni mo budget so 400,000 láti ná so àdé lẹ́ni tá fẹ́ ra bàtà fún mọ́ so àbí kí àdé yes mo fẹ́ fún àwọn ọmọ ẹ̀ kéékèèké láwọn ọmọ ẹ̀ mo fẹ́ fún ní 100,000 kó lè bá mi fi lọ ra nǹkan school fún ṣé kò yẹ yín sí guys mi ti mọ̀ pé àwọn ọmọ ẹbí mọ̀ bí ending of this month ẹ máa padà sí school ní Nàìjíríà mi mọ̀ ìwọ̀n pọ́n ti bẹ̀rẹ̀ ṣé kò yẹ yín sí guys in fact ẹ má ṣe bí kí ló tẹ́kì Bímpé láti gbàdúrà fún Priscilla Bímpé bí Priscilla lọ́mọ Bímpé bó ṣe wà yìí ó bí Priscilla lọ́mọ kò tí yẹ yín ni ó bí wọ ọmọ yẹn lọ́mọ no ó bí lọ́mọ ẹ jẹ́ ká yọ ti ya Priscilla kúrò ń bẹ́ẹ̀ kí ló dé tí mo fẹ́ gbé ṣépè fún ṣé tí bá gbé Priscilla ṣépè òun ló máa jẹ́ kí ilé ayé padà sí bó ṣe yẹ kó wà nìyẹn ló máa mú Nàìjíríà dá ṣé ìyẹn ló máa jẹ́ kí Nàìjíríà dá ni kí ló dé tí mi lè fi ìjà fún Ọlọ́run jà kí ló dé tí mo fẹ́ dùn ẹ́ nínú kí ló dé tó jẹ́ pé màá dùn ẹ́ nínú why tí mo jẹ́ pé ìwọ ni mo fẹ́ dùn nínú kí ló dé tó lè sọ fún Lizzy pé kí Ọlọ́run kó sí nínú kí ló dé tó lè sọ fún Lizzy kí Ọlọ́run kó sí nínú nígbà tí Lizzy gbé àwọn ọmọ mi ṣépè tẹ́mi gbé pọ́bídà tí mò ń ṣàdúrà fún ṣòwò bí orí mi yí ni ṣòwò bí àmì ìmọ̀ nǹkan tí mò ń ṣe ni because Lizzy ti ń ṣe ohun ẹ̀ṣẹ̀ èmi ò dẹ̀ rí bá ṣe ohun ẹ̀ṣẹ̀ tèmi yé mi àwọn èlèmí máa sọ kò fẹ́ bá jani ọwọ́ aláì máa fèsì Lizzy squarely Ọlọ́run kóun máa gbé ọmọ ṣépè nìṣó ká wá wẹni tí èpè máa jà láàrin èmi àti ṣùgbọ́n èmi ò ní gbé ọmọ ìkọ̀kan ṣépè máa rí àdúrà lé wọn lórí ni torí èmi fi inú tèmi bímọ mo lóyún sínú mo dẹ̀ fi inú bímọ mo fẹ̀yìn gbọ́mọ pọ̀n mo gbé ọmọ jáde nínú mi ọmọ dẹ̀ jáde láti inú òbò mi ọmọ jáde láti abẹ́ mi wọn ọmọ dẹ̀ tún la inú mi wọ́n tún gbé ọmọ jáde nínú so mo ní ṣe bí Lizzy
èmi á fi ọgbọ́n ṣe àwa wo ẹni tépè yẹn máa jà. ṣé èpè wá ja Priscilla lé ní báyìí èèyàn tẹ́ ń wò wá ṣé èpè ja Priscilla lé ní no ta ni èpè jà bí n pé tó ṣẹ́ èpè ẹni tẹ́rú lẹ́rú tọ̀ ẹni tó dá irú òun ni ewu yẹn lọ tọ̀ padà hellos ẹni tó dá irú òun ni ewu tọ̀. ẹni tó dá irú òun léwu tọ̀ ìjẹ́ lè nígbàgbọ́ pé ta ló lè nígbàgbọ́ gbogbo ìgbà tó ń ṣe nǹkan tó ń ṣe fún Priscilla yẹn ta ló lè nígbàgbọ́ pé Dorcas lọ́lọ́run máa lò láti fi ìbànújẹ́ sínú ayé Bímpé ta ló máa nígbàgbọ́ pé Dorcas ló máa dìde bí olùgbàlà láti wọ́n bá ti Bímpé jẹ́ ta ló máa believe ẹ̀ kò sí ẹni tó máa believe ẹ̀. Do the right thing when it was supposed to be done. Let nobody have your enemy. Nítorí Dorcas ń bá ní kọjá ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ọ̀tá mi. Why tẹ́ni yẹn ṣe máa jẹ́ ọ̀tá mi? Tí mi bá lè bá Dorcas sọ̀rọ̀ pé a máa ń ṣe báyìí mọ́. Tí mi dẹ̀ lè bá ẹni yẹn náà sọ̀rọ̀ pé má ṣe báyìí mọ́. I have to keep quiet and be watching them. Má fi àdúrà jagun fún wọn lẹ́lẹ́yìn. Má ṣe bullshit. Má gbé lẹ́yìn anybody. Ẹni tó bá máa like ẹni náà méjèèjì jẹ́ kán like yẹ. What is their like of done to me? Ṣé o máa fún owó fún mi ní Lloyds Bank ni? No. Ṣé o máa di owó fún mi ní Lloyds Bank ni? No. Kò lè di owó fún mi nínú Lloyds Bank. Àbí? Kò lè ṣe bẹ́ẹ̀ fún mi. Use your sense, guys. Use your head. Don't let anybody use your head. Don't let Lizzie is fighting somebody and that person that Lizzie is fighting, I should fight the person. That was then. Don't let anybody be your enemy. Let Lizzie hate anybody that she wants to hate. I will never hate that person. Free your mind. Be free. Set yourself free. Set yourself free. So that you can be free in every area of your life. Okay? Well, we prayer 7 days, 72 days. God can never answer your prayer. You are only doing it in vain. Go and eat. Because God can never answer your prayer. I'm so sorry. Because you are a sinner. All you need to do to God is forgiveness of sin. God ask God to forgive you because you are a sinner. Tí Ìyábọ̀ tí Lizzy bá wá sí orí social media, evidence wo ni Lizzy ti fún yín? Evidence wo ló ti fún wa? Àwa tá ti ẹgbẹ̀jẹ̀ gan. Evidence wo ló fún yín? Pé ṣé Ìyábọ̀ pa lọ́mọ jẹ ni? Ẹ bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé Ìyábọ̀ gba ilé lọ́wọ́ Lizzy ni? Tó wá ní kẹ́ ẹ máa gbé ṣépè, kẹ́ ẹ máa gbé Ìyábọ̀ sínú pósí. Ọmọ tí Ìyábọ̀ Òjó jẹ̀jẹ̀ bí kẹ́ ẹ gbé sínú pósí. Evidence wo ni Lizzy fún yín? Ṣé Ìyábọ̀ ló sọ pé kí customer wa má bá Lizzy wá rajà mọ́? Ìyábọ̀ ló sọ bẹ́ẹ̀. Ṣé Ìyábọ̀ sọ pé kí Lizzy má mi? Ṣé Lizzy wà ní life support ni? Ṣó wà nínú life support? Ṣé Lizzy Anjorin wà nínú life support ni? Àwọn gbàrí ọwọ́ yín wọ́n ẹ̀yin ò mọ̀ yí pé Lizzy jẹ́ ìpọ́njú fún ẹnikẹ́ni tó bá súnmọ́. Ìpọ́njú ló jẹ́ fún ẹnikẹ́ni tó bá súnmọ́ Lizzy. Kò sí yẹn sí. Ìpọ́njú ló máa kún ẹ. Ẹnikẹ́ni tó bá súnmọ́ Lizzy, ẹni yẹn máa ní ìpọ́njú ni. Ìpọ́njú ni. Ìpọ́njú ló jẹ́. Bó ti ẹ̀ ṣe show lásán. Ṣó yẹ kó hate anybody. Àìmọye show repeating. Ta ló cancel ara ẹ̀ là ń ṣe Lizzy? Ṣé Ìyábọ̀ ló bọ́ síta tó ní ẹ má bá Lizzy ṣọ̀rẹ́ mọ́ o, ẹ má bá ṣọ̀rẹ́ mọ́ o. Ta ló fẹ́ bá ilé pè ṣọ̀rẹ́ láàrin èmi àti ẹ? Kó máa ṣépè lójoojúmọ́ ta ló fẹ́ súnmọ́ ẹ? Ẹ̀yin ẹ sọ òdodo. Ṣé Ìyábọ̀ ló sọ pé kán cancel Lizzy inú ayé ni? Ìyábọ̀ kọ́. Lizzy ló fi ọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Ló fi ọwọ́ ara ẹ̀ báyìí cancel ara ẹ̀. Báwo lèèyàn tó sọ yí pé òun mọ president? Lizzy sọ pé òun ti bá president jẹun ti bá president mu. Ìwọ́de là ń rí lórí social media tó ń gbé àfọ̀ṣẹ́ wá sórí Facebook. Tó ń lo àfọ̀ṣẹ́. Ẹjọ́ ṣé àwọn tó wà ní tọ́pù tó sọ pé òun yẹn ṣé wọ́n máa súnmọ́ ẹ̀? Wọn ò ní súnmọ́ ẹ náà làákàyè ni. This is sex. Ṣé mi tí mo sọ pé mo mọ president? Mo wá sórí social media sọ fún yín pé mo mọ governor. Pé mo ti ẹ̀ mọ̀ Ìyábọ̀ Òjó gan mi wá sórí social media wá sọ bẹ́ẹ̀. Ta ló fẹ́ sá fún mi? Nobody tó fẹ́ sá fún mi. Owó wà pẹ̀lú àwọn tó yẹ pé wọn ò lógo rárá. Àwọn tí ò lógo rárá. Àwọn tó jẹ́ pé ògo wọn ti yíyẹ̀pẹ̀. Ìwọ tó sọ fún wa pé ìwọ àti president ẹjọ́ máa ń jẹ ẹjọ́ máa mu. Ìwọ àti governor ẹjọ́ ń jẹ ẹjọ́ mu.
ìwọ ló wá ń balẹ̀ ayé ẹ jẹ́ àwọn tí ò lógo rárá gan wọn ò balẹ̀ ayé ara wọn jẹ́ ìwọ wá ń balẹ̀ ayé tiẹ̀ jẹ́ ó wá ń kígbe Ìyábọ̀ láàárọ̀ Ìyábọ̀ lọ́sàn ṣé Ìyábọ̀ gbé ilẹ̀ sílẹ̀ òòtà ṣé Ìyábọ̀ ló sọ pé kọ́ máa bẹ̀rẹ̀ rà ojú òun tẹ yẹ fò láì fi gbàgbàgbà gbogbo ìgbà ni máa ń sọ bẹ́ẹ̀ fún ẹ tẹ́síbọ̀dì bá ń kó owó olè báyìí wà ní kò fẹ́ kán bẹ́ẹ̀ rajà ní ojú òun tẹ yẹ fò láì fi gbàgbàgbà gbogbo ẹ̀ ni máa ń sọ fún ẹ nígbà tí o bá ti jẹ́lọ́sì pé ẹni yìí ó ń ta nǹkan tó ń ta ó máa ta tiẹ̀ ó ti yẹn sì ó lè jọ Ìyábọ̀ Lizzy lórúkọ ẹ̀ ìjẹ́ Ìyábọ̀ máa ń gbé ìwọ wá ṣépè lórí social media no ṣé pé Ìyábọ̀ ni Ìyábọ̀ jẹ́ Lizzy ni wọ́n máa jẹ́ ìdí nìyẹn tó ṣe máa cancel ẹ lọ tó bá tún wọ 2026 wàá sì continue torí ìjà yẹn ò ní tán fún ẹ ó ti yẹ orí ẹ tó bá wá kú sórí ẹ bí wọ́n ṣe sọ àìsàn tó ń ṣe ẹ tó bá wá kú sínú ìjà yẹn Lizzy ṣé Ìyábọ̀ ta ló máa lọ gbé Ìyábọ̀ ojú àwọn ọlọ́pàá yẹn fọ́ ojú wọn pọ́ nígbà tó máa jáde lọ́sàn tó máa jáde láàárọ̀ tó máa jáde lóru títí di ìdájí wàá ṣe show ní ìdájí àwọn ọlọ́pàá gan mọ̀ pé ò ní sinmi wọ́n máa mọ̀ yí pé àìní sinmi yẹn ló pa ẹ̀wọ̀n kò sẹ́ni kankan tó máa mú wàláì mo ti ẹ̀ jẹ́rìí Nàìjíríà wọn ò ní mú anybody torí ìgbà tó jí lóru tó ń sùn tí Ìyábọ̀ ń sùn lọ́wọ́lọ́wọ́ tí wọ́n máa kígbe Ìyábọ̀ wá sẹ́kẹ́ tó bá ti kó Ìyábọ̀ ọ̀kan ló pa ẹ̀ ó pa ara ẹ̀ ní ó kúkú gífà kò yẹ ó kúkú gífà nílé ayé yìí dẹ́ẹ̀dẹ́ ní gbogbo nǹkan kò sí yẹn sìn torí pé ó rí pé gbogbo nǹkan ti bàjẹ́ wá rò pé màá kúkú bá gbogbo ẹ̀ jẹ́ ni bó ṣe máa ń sọ kò kúkú sí nǹkan kan mọ́ fún ẹ mọ́ kò sí nǹkan kan fún ẹ mọ́ torí ẹni tó bá gbé nǹkan dání bó ṣe máa ń sọ oní estate onígbá oláwo oní gbogbo gbàgbàsì ò ní máa ṣépè bó ṣe ń ṣépè lórí social media ò ní máa ṣépè bó ṣe ń ṣépè lórí social media tó bá yẹ pé truly ó gbé nǹkan dání bó ṣe ń ṣépè lórí social media ò ní máa ṣépè bẹ́ẹ̀ kò yé ẹni ò ní máa ṣépè bẹ́ẹ̀ bó ṣe ń ṣépè lórí social media ọkùnrin á ti balẹ̀ bọ́kùnrin ò balẹ̀ look at your life ò ní sinmi aláyé bàjẹ́ guys be truthful to yourself ó ti yé yín sìn let nobody have don't be anybody enemy ìgbà tó jí làwọn ta ló ṣe nobody ta ló tẹ̀ ẹ́ mọ́lẹ̀ tó bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ gan sọ fún wọn pé kó sorry tó bá tẹ̀ téèyàn bá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ sọ fún ẹni yẹn pé kó sorry don't give room to negativities ògbésí ayé wọn sìn the same bí n pé tó balẹ̀ ayé ẹ̀ jẹ́ Lizzy the same ní pé yẹn ó ti yẹ òun lòun hábọ̀ as your friend every day òun hábọ̀ as your friend because ó mọ̀ yí pé òun ni last person tó máa bá jà òun ni last person tó máa bá jà because bí n pé kò ní jókòó sórí shit yẹn for the rest of her life yeah bí n pé òun ní ṣiṣẹ́ for the rest of her life because ó mọ̀ pé bí n pé òun ni last person tó máa balẹ̀ ayé ẹ̀ jẹ́ tìrantìran òun kọ̀lẹ́tì lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ni àwọn nǹkan tó máa lò lọ́wọ́ ẹ̀ òun kọ̀lẹ́tì ẹ̀ lọ́wọ́ ẹ̀ ìwà láyé bàjẹ́ ó wá ṣe báyìí fún mọ̀mí ọba ńlá ó ní òun tí òun retí wọn ni ó sọ fún mọ̀mí ọba ńlá pé mọ̀mí ọba ńlá ti wá fún òun láti 7 years ago ọmọ ọdún mélòó ní Florida tí mọ̀mí ọba ńlá wá fún láti 7 years ago Florida was 3 years old Florida tó bí was 3 years old 2001 ló bí Florida 2002 ó pé 1 year 2003 ó pé 2 years 2004 2002 2003 2004 2005 yìí ló jẹjẹ pé 4 years old mọ̀mí ọbọ́ládẹ̀ tí ń wá fún ẹ ní 7 years ago irú ẹ̀ pọ̀ Lizzy ó pa fóònù rọ ayé ẹ̀ ti bàjẹ́ fún rọ ọ̀rọ̀ wo àti Fọlá hello ma hello ṣe wà okay 2021 no 2021 ẹ má bínú jàre 2001 òun ló bí Florida 2021 yeah 2021 ó ti yé yín sìn òun ló bí Florida 2022 yeah ẹ ṣé gan ma God bless you ma 2022 òun ni Florida pé 1 2023 òun ló pé 2 2024 òun lọmọ yẹn pé 3 2025 lọmọ yẹn pé 4 báwo wá ni mọ̀mí ọba ńlá ṣe wá fún ẹ láti 7 years ago irú ẹ ti pọ̀ jù olórí burúkú ni ẹni tó bá believe ẹ I'm telling you kò dé kí ló dé tó wá ń sá lọ kí ló dé tó ń sá kiri Lizzy kí ló dé gbogbo ibi tó bá dé kí ló dé tó jókòó ń bẹ kí ló dé tó wọ́n rí ẹ kí ló dé tó ń sá ṣebí mọ̀mí ọba aláwọ̀ jẹ́ nǹkan kan nínú ayé ni why are you running kí ló dé tó ń sá káàkiri why are you going from one place to another o ti check email yẹn o ti check email yẹn have you check your email mo ti gbé fún wọn mo ti kó fún wọn mo ti kó fún àwọn tó ní ìdí ẹ o ti check email yẹn have you check your email your real email o fi check ẹ
So why are you running from SRS scatter? Kí ló dé tó ń sá kiri? Kí ló dé? Ṣé bá yẹ kí gbangba lórí social media? Orí social media nìkan ló ti lè ṣe show. Real life ẹ ọmọ dọ̀bálẹ̀ ni. Wàá dọ̀bálẹ̀. Wàá dọ̀bálẹ̀ ni. Does Mummy Obala deserve it? Bí ẹni tí mo sọ̀rọ̀ fún. Mo ní ṣe ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Lizzy àti Mummy Obala. It is because Mummy Obala refused to come for me. Ẹni ẹ sọ pé irọ́ ni mí ní Ọlọ́run. Mummy Obala refused to come for me. Why will Mummy Obala come for me? Tó bá kí n ṣe polówó burúkú ni ẹ. Why tó máa ṣe wá fún mi? Why? Ṣé mo ṣe Mummy Obala ni? Did I offend Bímpé? No, I did not offend both of them. I offend nobody. Ìwọ ló wí pé mo ṣẹ̀, ìwọ dẹ̀ ló bẹ̀rẹ̀ èpè lórí social media. Ó dẹ̀ di dandan képe yẹn jà. Gbogbo èpè kí ló ṣẹlẹ̀? Ọlọ́run fi ń fún mi lówó sí ni. Ó fún mi lọ́lá sí ni. Ọlá mi ń pọ̀ sí ni. Kí ló ṣẹlẹ̀ sínú ìgbésí ayé ẹ lọ́jọ́ tèmi? Ó dẹni tó jẹ́ pé kò lè dáhùn ìmọ̀. Ó dẹni tó pé ó ń sá kiri ni. Ó bẹ̀rẹ̀ sí ní sá kiri ni. Ó dẹni tó ń sá kiri Lizzy. Look at your life. Mo fún wọn anything tó need nípa ẹ mo fún wọn. Òye ìyá. Mo fún wọn everything. Gbogbo àwọn ọmọ tó ń wà lẹ́yìn ẹ pátápátá ló máa bójú balẹ̀ ẹjọ́. Kò sí tí mo ní VVN wọn lọ́wọ́. Títí kan àdírẹ́sì wọn nínú kó gbogbo ẹ̀ lé wọn lọ́wọ́. Kò sí. Àwọn ọmọ tó ń bẹ ṣiṣẹ́ tó ń gbé wọn sínú pósí. Òye ìyá. Gbogbo pátápátá ló máa kó. Àfi tó bá kú nínú ayé Nàìjíríà yìí. Tó bá sá kúrò nínú Nàìjíríà ló kù. Ṣùgbọ́n tó bá wà nínú Nàìjíríà yẹn á gbé wọn tí ò ní sẹ́ni tó lè gbà wọ́n sílẹ̀. Ìwà láyé bàjẹ́ láyé wọn. Every wicked bastard. Mummy Obala refused to come for me. Why will she come for me? Olórí burúkú èèyàn ló máa ṣe bíbí pé àwọn olùṣítẹ́jọ́ wà ló máa ṣe bíbí tí pé gbogbo yín dẹ̀ ń jẹ̀kọ̀rọ̀ gbogbo yín lẹ mọ̀fọ́ lórí gbogbo court case gbogbo yín ẹ mọ̀fọ́ ẹ jẹ̀kọ̀rọ̀ ní ẹ̀dẹ̀ máa jẹ̀kọ̀rọ̀ torí pé téèyàn bá wà láyé èèyàn máa ń sọ òdìtọ́ ni ẹ máa jẹ̀kọ̀rọ̀ for the rest of your life ni o iná sùn tẹ̀rí òtítọ́ tẹ̀ sọ wàláì wọn ní kí n congratulation Ọlọ́run ibi tí mo dé gbogbo yín mọ́ nìyẹn ayé yín ìkorò ló máa wà ẹ lọ sáré ẹ bẹ̀rẹ̀ sí sáré sí ẹ kàn sá ni mo sọ fún yín mi ní tọ́ yín ṣùgbọ́n tẹ́ bá tọ́ mi ayé yín á bàjẹ́ Ọlọ́run oore tó yẹ kẹ́ ṣe nínú ayé yín tó yẹ kẹ́ ṣe tẹ́ bá fi wà láyé tẹ́ bá fi kó láyé máa kọ́kọ́ pọ̀ lẹ́ẹ̀tì gbogbo ẹ̀ lọ máa gbà ó ti yẹ yín sí ẹ wá máa ṣòfò nínú ayé ẹ kàn wà láyé bí ẹni alẹ́ àìsí ó yẹ yín torí ẹ̀ ní rí ire kankan gbé ṣe mọ́ tiwọn yẹn ni àti gbogbo ohun tó tara yín jáde ẹ̀yin olóṣì aláyé bàjẹ́ aláyé dojúrú Anamáyẹ̀wá ti bú wa rí tẹ̀bí ńgbà tó wà pẹ̀lú Lizzy ó bú wa rí ó yá ọ kíní ti wá dé sí yìí o ẹ máa jẹ koro èmi mo sọ bẹ́ẹ̀ fún yàláyà yín gbogbo yín pátápátá yàláyà gbogbo yín ẹ̀fọn lẹ́jẹ́ bá máa ṣe pa gbogbo yín nìyí ẹ ti bí mo ṣe pàtẹ́wọ́ yẹn bí gbogbo yín ṣe máa kú lẹ́yọ kankan ni orí ẹ̀fọn lẹ́jẹ́ níwájú tèmi ẹ̀yin olóṣì kí ló dé tí Mummy Obala ṣe máa jà nígbà tó jẹ́ pé fìjà bí ní Lizzy wọ́n ti fìjà ṣe kí ló dé tó ṣe máa jà ó ti dá ẹjẹ́ tó fẹ́ dá ó ti pe Lizzy má bá Anamáyẹ̀wá jà wọ́n ti ní wọ́n ti Anamáyẹ̀wá ló fẹ́ wọ́n sí òun Anamáyẹ̀wá wọ́n ti gbówó fún mi bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ta ló fún mi lówó mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ta ló gbówó fún mi ó ní Ìyábọ̀ Òjó mo ní báwo ló ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó gbówó fún mi torí mi ní láìkí question wọn tínú bá ti bí máa béèrè question gan mo ní báwo ló ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó gbówó fún mi ó ní mo ti sọ fún ẹ ó ní kí n má give my life to Christ mo ní no mo ní kò wù mí ṣe mọ́ mo ní mo fẹ́ give my life to Christ tí bá dẹ̀ ti give my life to Christ mo ò ṣe mọ́ your page I don't like your page anymore I don't like your page anymore. It's full of curses. I'm glad to have 12 to 6. My daily page is curses. My spirit does not like it anymore. I told you, I'm not coming there. I'm not going to come there. We can still be friends. But I'm not coming to your page. Oh, but since so, Iyabo 2025. Lele, what is today's date? I think today is 16. Abi? Today is 18th of September 2025. Iyabo have never talked to me. Since then, Iyabo have never talked to me. Ele da Iyabo ili bikibi kuma wakuma go. Àdàbí tí Ìyábọ̀ bá ti bá mi sọ ó ní ọ̀rọ̀ yìí tí mo sọ yìí ni ó ní wá sí mo ṣe ó ní Ìyábọ̀ ti wá fún mi èló ni Ìyábọ̀ fẹ́ fún mi èló gangan ló ní tó máa fún mi tó máa jọ èmi lójú èmi tó wò kí n jẹ lójú èmi fúnra mi tó yẹ pé owó kí n jọ mi lójú èló ni Ìyábọ̀ fẹ́ fún mi tí mo fẹ́ appreciate pé Ìyábọ̀ fẹ́ fún mi lówó pé yá ganwó ìlọ bú Lizzy kí ni Ìyábọ̀ fẹ́ sọ pé owó tóun fẹ́ fún mi tó máa bèrè question lọ́wọ́ pé owó kí ni wo lórí burúkú olóṣì. You just want to come for me because o wí pé mi ò jà fún ẹ mọ́. You just want to come for me. Mi ò fẹ́ jà kú. Ó ti yẹ. Ọkọ tí mo fẹ́ ó lẹ́bí. Wọ́n dẹ̀ máa rí mi. Ó lẹ́bí. Kò yé ya. Ìwọ ló pé Àbíkẹ́ was telling you that time. Pé ṣé ọkọ ló kù fún Anamáyẹ̀wá ni. Ṣé o rí gbogbo ara ẹ ni? Àbíkẹ́ was telling you that time. Nígbà tó pé Àbíkẹ́ pé kó lọ lọ́kọ. Ó fẹ́ kó lọ lọ́kọ. Mo ní but mo wà interested. Pé mo ò serious nítorí pé wọ́n ṣá mi.
Àbíkẹ́ ní kó she was telling the truth pé báwo ló ṣe máa lọ ní ọkọ ṣé kò rí gbogbo skin ẹ̀ ni má sọ fún Àbíkẹ́ pé mo tiẹ̀ léyàn pé tó máa ń disturb mi pẹ̀lú gbogbo skin yẹn náà ó sì máa ń disturb mi bọ́ mi ò fún láyè Àbíkẹ́ ní kí n má dà lóhùn lísì sọ pé ó gbọ́dọ̀ lọ lọ́kọ ní ó gbọ́dọ̀ lọ mo wá ní ọkọ náà tán ó wá jẹ́ àwọn tó jẹ́ pé ìdílé wọn ìdílé tó gbá skin ni ó dẹ̀ fẹ́ kí n tún máa ṣe òṣòrí burúkú tó ń ṣe kí n máa jọ ṣe tó kí n bà ìdílé onídìílé jẹ́ àbí mo sọ fún ẹ pé ìgbà tó mú mi délé àwọn mẹ́ta nìkan ló sọ pé no Anamáyẹ̀wá ló mú wá Anamáyẹ̀wá ló mú wá Anamáyẹ̀wá ló mú wá àwọn mẹ́ta péré ni o àwọn tó kù fáǹsì mi ni wọ́n nínú ẹbí ẹ̀ wọ́n láìkì ni wọ́n lọ́ọ̀fù mi pàjẹ́ àwọn mẹ́ta tó kù yẹn báàrí wọn ná ni wọ́n mo sọ gbogbo ẹ̀ fún ó dé tí wọ́n fẹ́ tó dẹ̀ ń ṣọ́ mi mo dé tí wọ́n fẹ́ ojoojúmọ́ tí bá ṣe ṣó bá lọ máa sọ fún sórí pé ó ti ṣe ṣó sórí pé ó ti ṣe ṣó sórí pé ṣé mi ní wá tọwọ́ àbáwá mi bọ́ṣọ because ó fẹ́ kí n fẹ́ ó fẹ́ kẹ́mi náà fẹ́ ọkùnrin tó yẹ pé máa control èmi ò dé like ọkùnrin tí máa control mi like láti ilẹ̀ mi kí èmi jẹ́ ọmọ lílo mi ò lè tẹ̀lé ọkùnrin tó yẹ pé òun ni máa control àwọn ló máa ń pọ̀ lọ́wọ́ mi ọkùnrin tí mo like ni pé kó control mi ọkùnrin tí mo lè bẹ̀rù tó yẹ pé máa sọ̀rọ̀ máa rìn nílé ṣe kìíní yẹn because mo jẹ́ ọmọ nílé ọmọ tí ò kí ń gbọ́ràn ó ti yẹ ẹ́ sìn ẹni ọkùnrin tí mò ń control ni bàbá Máyọ̀wá ó ti yẹ àtìgbà tí bàbá Máyọ̀wá mi ìfẹ́ wọ ọkùnrin yẹn mọ́ mi ìfẹ́ wọ ọkùnrin bẹ́ẹ̀ yẹn mọ́ tí máa control hold abeg wọ́n aṣọ sínú washing machine jọ mi ìṣe lóògùn àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn wà ó ti yẹ yín sìn àwọn ọkùnrin téèyàn máa ń control nìyẹn mi ìdẹ̀ fẹ́ wọ ọkùnrin bẹ́ẹ̀ mọ́ mi ìfẹ́ mọ́ mi ìfẹ́ kó jẹ́ wípé èmi ni mo máa dúró bí ọkọ èmi máa dúró bí ìyàwó nínú ilé mo fẹ́ ọkùnrin tó yẹ pé ó máa jẹ́ ọkọ lórí mi ni mi ìfẹ́ ọkùnrin tó yẹ pé mo ẹsẹ̀ pé yá rọ fọṣọ dáná fún wa jọ wọ bàtà fún mi mi ìfẹ́ ọkùnrin yẹn mọ́ mo fẹ́ ọkùnrin tó yẹ pé yes ó máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ́ máa gùn Ọlọ́run wá gbé wá ó tún wá sọ pé kí n tún máa ṣòṣì mo dẹ̀ sọ gbogbo ẹ̀ fún ẹ pé nǹkan báyìí làwọn ẹbí ò fẹ́ ṣé kí n gbàdúrà kí gbogbo ẹbí wọn kú ni torí pé mo fẹ́ ọmọ wọn kí gbogbo ẹbí wọn wá kú àbí mo mọ̀ pé ó máa ní ẹbí kí n tó lọ tẹ̀lé kí n tó sọ pé yes I do fún ṣé ẹ máa gbàdúrà sí torí pé à ń ṣe show lórí social media pé ọkùnrin tó fẹ́ wa o kí gbogbo ẹbí wọn kú ìwọ àdúrà òṣìwò nìyẹn inú wa bẹ̀rẹ̀ sí ní bí ẹ inú bí ẹ gbogbo nǹkan bí ẹ mo sọ fún ìgbà tá fẹ́ ṣe kíní wa mọ̀ mi mú ẹ wá inú bẹ̀rẹ̀ sí ní bí ẹ gbogbo ẹ ló ń bí ẹ nínú kúkú wá fún mi please be you I don't care kó wá fún mi mo bí ẹ mo fucking care ni mo fucking care now mo care I care about my own happiness now ó wá fẹ́ kí mọ̀mí ọba ńlá ṣe same thing mọ̀mí ọba ńlá ò ní lè ṣe ìwọ tó sọ fún mi pé ginger tí mọ̀mí ọba ńlá ń tà pé ginger ò ṣì ni pé ginger yẹn máa ń ṣẹ́yún dànù ìwọ tó lè sọ bẹ́ẹ̀ fún mi pé kí n má bá mọ̀mí ọba ńlá polówó ginger yẹn mọ́ mo wá yarí fún ẹ pé ṣé o mọ ẹ mọ̀ pé wọ́n kán ẹsẹ̀ mi ìgbà tán wá ṣá mi ṣé mọ̀ pé egungun ẹsẹ̀ mi yọ síta right ẹsẹ̀ mi bíbá egungun ẹ yọ síta operation méjì lọ ti ṣe sí ẹsẹ̀ yẹn ó ti yẹ yín sí ginger ẹsẹ̀ yẹn kò jiná láì ní kí lorúkọ kíní tó máa ń ní tó yẹ pé egbò ní jiná yẹn láì ní kíní yẹn lára mi ẹsẹ̀ yẹn ò jiná ginger ni máa ń dà sínú ẹsẹ̀ yẹn tí máa mọ́ pẹ̀lú mi gbóná tí máa da ginger sí mo wá rìn dáadáa tó yẹ pé ó mọ̀ pé wíṣíà ni mo fi rìn nígbà yẹn mọ̀mí ọba lọ́sẹ̀ mọ̀mí ọba láyìí ló fún mi ní ginger tí mo di ẹni tó ń fi gírin kò ní dá fún ìyá ẹ̀rìsì ó fún ìyá ẹ̀ máa ṣe ó fún mi ní ginger mo kó látòrí wheelchair mo fi ẹni tó ń fi gírin mo kó láti ẹni tó ń fi gírin mo fi ẹni tó ń rìn gangan ẹ̀yin ò rí how many years tí mo fi wá tajà ni nítorí mi lè rìn mọ́ mọ̀mí ọba láwa jẹ́ ẹni tó gbé àánú ginger wá bá mi tí mo lè rìn dìse mọ̀mí ọba láyìí wọ́n sọ fún mi pé ginger tó jẹ́jẹ́ pé òun ni mo lò tí gbogbo ibi tí wọ́n ṣá lára mi tó fi ń sàn òde wá sọ pé kò yẹ kí n bá mọ̀mí ọba ńlá ṣe ká ní pé mi ò bá wọn mu ginger ó ṣeé ṣe kí n má bá mọ̀mí ọba ńlá ṣe ó ṣeé ṣe kí n pẹ̀lú àwọn tó máa bá ginger jẹ bọ̀ nítorí pé mo mu ginger mo rí àṣírí ẹ̀ mo rí evidence nínú ẹ̀ nínú iṣẹ́ tó ṣe nínú ayé mi ó gbé mi rìn padà ìgbà tí mo padà sí ọjà mi báyìí mi ṣe máa rìn tó sì fẹ́ ṣe operation lẹ́ǹkẹta ginger yìí kò máa jẹ́ kán ṣe operation lẹ́ǹkẹta mọ́ easy the same ginger yẹn ló sọ pé kémi bàjẹ́ tani mi bá wọn lò má bá wọn bàjẹ́ mo nítorí pé mo bá wọn lò mo bá wọn rí evidence ní ilé bàjẹ́ ó mo ṣe ràgàbò ginger yẹn pa fún mi mo choose ginger over you Lizzy I'm telling you because this ginger gave me life back can't you see my skin oh skin mi oh skin mi mo bẹ́ẹ̀ jà mo jẹ́ kọ́ọ̀lù mọ́ ẹlẹ́tì ni nígbà tó ń sọ̀rọ̀ nípa ginger tó ń bàjẹ́
ó já call mi ẹ létí dáadáa. What are you saying? Ṣé wà okay? Ibi tí ẹ kàn fún mi ní care lot hospital wà lé. The video is there. Tí wọ́n náà dẹ̀ mọ̀. Ìwọ ìkà jàtijàti aláyé bàjẹ́. So mọ́mí ọba ńlá yẹn. Mọ́mí ọba ńlá go òṣìṣẹ́ tó mi nínú ginger because mọ́mí ọba ńlá ò ní accident. Kò yẹ kò dẹ̀ ní accident lórúkọ Jésù. Ó ti yé ìyá. Because evidence ginger mi gangan lọ́lọ́run fún. Testimony ginger mi gangan lọ́lọ́run fún. Ọlọ́run mọ̀ wọ́n mọ́mí ọba ńlá true ẹ̀ sínú ayé mi ni. Torí mi kì í sùn. Mọ́mí ọba ńlá ló fún mi ní láti ìgbà tán ti gbé mi délé láti hospital. Mo kì í sùn. Mo ń sùn láti hospital láti ìgbà tán ti ṣe operation yẹn tán. Mo kì í sùn. 6 hours ni wọ́n lò nínú theatre tó fi ṣe operation ẹsẹ̀ mi. Mo ń sùn. Mọ́mí ọba ńlá ló wá gbé ginger wá sínú ayé mi. 30 mil ní ọ̀rẹ́ mi fún mi pé 15 mil ò ní tó nǹkan tó ń ṣe. Mi ò kí mú omi, ẹ mọ omi 500 mil. Mo ò lè mú dání. Nǹkan tí wọ́n ṣe fún mi. Mi ò lè mú omi 500 mil dání. Ginger yìí ọjọ́ kan péré tí ọ̀rẹ́ mi fún mi ní 30 mil mu. Ẹ mọ̀ pé àmọ́ pé 15 mil ló yẹ ká mọ̀ ó kàn bù sínú kọ́ọ̀pù ní nǹkan gbé mu ni. Àwọn kẹ́rà yẹn bèèrè pé kí ló fún mi mu. Ó ní pé drink ni tí mo máa like drink yẹn. Ó fún mi mu báyìí, ó mú mi wá ni. Mo mú omi dání, mo lè mú gbogbo ọwọ́ mi yìí mo lè mú omi dání. Ó wá ń sọ. Ṣé bí ọmọ wà lára àwọn tó máa bẹ̀rẹ̀ bàjẹ́ ni? No. Oh, like Mọ́mí ọba ńlá. I force you to like her old boy. Àti kan tí màmá yẹn tó wá ṣe fún mi. I still telling you pé o ní láti like a woman. Pé this woman mean well. She really mean well. She's not the type tó máa ń ṣépè. Kò kì í ṣépè. She mean well. But show olórí burúkú tó sọ pé ó ti ṣe fún ẹ yẹn. Àwọn ló wà lọ́kàn ẹ̀. Èmi àti ama yapa. I will choose Obanla and you go your own way. Because Obanla gave me my life back. I will choose Obanla over you 100 times. Because she's better than you. Abiyamọ nìyẹn wo iṣẹ́ abiyamọ. Nígbà tí wọ́n ṣá mi níbo ló lọ Lizzy, níbo ló lọ. Tó ṣe rí gbogbo nǹkan tó ṣe fún mi báyìí. Àti hospital ló ti rí gbogbo nǹkan tó ṣe fún mi. Nígbà tó ṣe operation tó fún mi. Ó lọ family ni mi ò máa tún fi yan bẹ́ẹ̀ jà. Mi máa fi bẹ́ẹ̀ jà. Mo sọ pé you're busy. Ó lọ family mi àmà gbọ́n kankan. Àmà gbọ́n kankan. Ìwọ ló fò aláyé bàjá láyé run. Olófò. Tó bá kí n ṣàwọn olóṣì. Àwọn tó wà bẹ́ẹ̀ fún yànnà tó wá ṣorí burúkú. Anyway mi kúkú bínú lọ títí pẹ̀lú wọn náà so kò mátà anything tó bá wọn kan ṣe ń sìn mi bínú lọ títí. Jésà ìwọ ló fọ aláyé bàjẹ́ wọ́n tẹ́ pé àwọn tó ń súnmọ́ ẹ̀gbọ́n wọn mọ̀ pé òun bá lé ayé ara wọn jẹ́ ni wọn mọ̀ pé òun bá tí wọ́n jẹ́ wọn mọ̀ ni because you are wicked. Kí ọba ńlá wá bọ́ síta kó wá máa ṣépè fún Anamáyọ̀ àbí ìyẹn máa dùn mọ́ ẹ nínú because o event ọba ńlá as your own speaker ni ọba ńlá kó wá ṣiṣẹ́ fún ẹ o fẹ́ sọ ọba ńlá di ẹrú bó ṣe sọ bí pé dẹrú o fẹ́ mú ọba ńlá lẹ́rú ọba ńlá dẹ̀ sọ fún ẹ pé she is her own CEO she can never fight Anamáyọ̀ Anamáyọ̀ did not offend her ìyá ni ẹnìyẹn gangan la bíamọ abíagbá ni bí pé she is not a mother she is a murderer abíapá ni bí pé ẹni tó máa ń gbọ́mọ pa ni òun ni bí pé mọ̀ pé wọ́n gangan ló jẹ̀bi torí bí pé ni gangan ni gbogbo evidence wà gbogbo nǹkan tó ṣe ní ti ẹ̀ bá ọba ńlá sọ̀rọ̀ gan bí pé gangan ni evidence gbogbo nǹkan tó ṣe fún mi wà lọ́wọ́ ẹ̀ mi ever pé ọba ńlá bí nǹkan tó ṣe lélẹ̀ bí pé gangan ni ó ní gbogbo evidence tó wà lọ́wọ́ ẹ̀ ẹni tí ò ní evidence rárá ó lo ọpọlọ ẹ̀ gbàtí máa sọ̀rọ̀ yóò fẹ́ ni ẹ bá ó ní no what Lizzy do is very very bad it is very very bad because that woman refused to come aside and be cursing me. You are a wicked somebody. Wọn kí gbé yàwó ni o kíní kan ni e water yi e ti bàjẹ́ ṣó wọ́n kọ́ fẹ́ ni ṣọ́kọ́ ló fẹ́ yẹn ni ó fẹ́ fi bàbá ọba ńlá ó fẹ́ fi wé ọkọ títí ẹ ìwọ ọkọ alákìísà tó fẹ́ ṣọ ọba ńlá bàbá tó Mr. ọba ńlá àwọn gangan ló ń ra aṣọ sí ọba ńlá lọ́rùn ló ń ra aṣọ sí ìyàwó lọ́rùn ìyàwó ẹ̀ lọ́rùn àwọn ló dá ìyàwó ẹ̀ lóko kò yé ìyá jọ kí ni láti ṣe fún ẹ olórí burúkú tó gbé sínú ilé kí ló ṣe fún ẹ ìwọ ló ń ra bàtà sí lẹ́sẹ̀ ìwọ ló ń rọṣọ sí lọ́rùn ìwọ ló máa tún fi ṣẹ́ẹ̀nì sí lọ́rùn ìwọ ló fo fún wa ní location ẹ tó wà Lizzy fún wa ní location ẹ má máa ṣe bí Mighty Eagle má máa change lẹ́mẹ̀wá bí chameleon yẹ kọ́ ọmọ bí tó wà yẹ kọ́ tó fi sákú òlé yẹ kọ́ ọmọ bí tó wà yẹ kẹ́mi ẹ̀ gbé ìwọ ní sùúrù kò dúró de àwọn tó fẹ́ mú ẹ dúró de wọn evidence tó ní kò gbé lọ sí police station yẹ kàn gbé ẹ dúró de wọn ṣe bó ní evidence dúró de wọn kò show you social media we are not a judge on social media take it to the judge anything that you have gbogbo nǹkan tó ní pa ọba ńlá take it to the judge jẹ́ kí ọba ńlá fi hùn ẹni tó ń jẹ gangan ti yé ìyá ìwọ ló fún aláyé bàjẹ́ aláyé mu yé sákiri Lizzy ẹ sọ fún ìyá yín ẹ̀yin ẹrú ẹ sọ fún ìyá yín pé kó yé sákiri
kó dúró bí ọmọ ológun. Èmi ọmọ líle, èmi ọmọ líle. Ẹ sọ pé kó dúró. Ọmọ líle ẹ̀ kó dúró. Kó dúró. Aláyé bàjẹ́ aláyé wọn. Kò dẹ̀ sígbà tán ní gbé ẹ. I trust them. Kò sígbà tán ní gbé ẹ. Because that woman have never done you nothing. Ó kàn jealous ìyá yẹn. Mi dẹ̀ ti sọ fún ẹ. Ó ní ọba ńlá máa ń taṣọ tó ń ta mo ní kò possible. Ọba ló taṣọ 3 million rí. Ọba ló ní àǹkárá 3 million. Màmá yóò taṣọ 3 million rí. Báwo ló ṣe máa ta nǹkan ẹ? Òun gbọ́ gbogbo nǹkan tí Esabod ń sọ. Báwo ló ṣe máa tẹ̀lé ọba ńlá tó máa gbọ́ nǹkan tí Esabod ń sọ? Esabod was your enemy. How can you listen to Esabod? Why will you listen to Esabod? Why? Esabod gbọ́dọ̀ ó ṣe show. Ó ní mọ̀mí ọba ńlá, ó ti ta gbogbo ọjà tí Lizzy yẹ kó tà tán. Why tí Esabod máa ṣe sọ bẹ́ẹ̀ tí wọ́n máa wá gbé sórí? Ọjà wo ni Lizzy fẹ́ tà? Ọjà wo ni ọba ńlá tí Lizzy máa tà? Tó yẹ kó ọ̀dọ̀ ọba ńlá ló máa ti wá lọ wá. Who does that? Ọba ńlá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kí ló wúkọ ẹ̀, kí ló wúkọ kíní, panda padànù lòún tà. Lizzy, ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé gold ló máa ń tà náà. Ọba ńlá ò ta gold. Why tó ṣe ń bá ọba ńlá jà? Why tó ṣe ń bínú ẹ̀? Ẹni tí ò like Lizzy, tó like Lizzy tí ọba ńlá á dẹ̀ lọ wá lọ́wọ́ títí ẹ because ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó lè ta owó aṣọ tó ọba ńlá ń tà. Esabod wá ṣe show. Ó wá ń capitalize lórí show Esabod. Why? Why to ma capitalize lórí show Esabod? Why to ma jẹ́ kí show Esabod enter? Tó bá kí n ṣe yí pé ó like ọba ńlá láti from the beginning. Ó like ọba ńlá láti from the beginning. Gbogbo gbàdé máa ń jẹ́ kó mọ̀ pé ojú òun tẹ́yẹ fò láì fi gbagbaga. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tèmi àti ẹ bá ń ṣe ọ̀rẹ́ tá dẹ̀ ń ta ọjà kan náà. Kò yẹ ká bínú ara wa. Torí ojú òun tẹ́yẹ fò. Èmi believe pé customer ti tèmi ò lè wá sọ́dọ̀ ẹ̀. Èmi ò mọ̀ bí wọ́n ṣe believe títí ẹ o. But ti tèmi nìyẹn. Customer tó máa rajà lọ́wọ́ mi kò lè wá sọ́dọ̀ títí ẹ. Kò lè wá. Tó bá dẹ̀ ṣe mistake ó tajà fún customer mi lẹ́ni kò lè rajà lọ́wọ́ ẹjọ́ mi. Kò ní rántí ẹ. Ọ̀dọ̀ mi ló máa padà wá because there is that bond that ìjọ ní ìdí tó ṣe ń wá sọ́dọ̀ ti tèmi. But o gbọ́ àtijọ́ tẹ́sàbọ̀ ti ṣe show yẹn ní kíní yẹn ti get sí ẹ. Ìwọ tó sọ pé o ta lé sí 200,000. Ọba ńlá dẹ̀ ń ta lé sí 200,000. O dẹ̀ jẹ́ káwọn tó fẹ́ ra lé sí 200,000 lọ sọ́dọ̀ ọba ńlá. Ìwọ tó ní lé sí 200 tó yẹ pé 3 million ti ṣe. Jẹ́ káwọn tó ní 3 million èmi tí mo ní 3 million tí mo fẹ́ fi ra lé sí ẹyọ kan. Ṣé mi ní lọ sọ́dọ̀ ọba ńlá? Ẹ jẹ́ lọ sọ́dọ̀ ọba ńlá náà kí lọ patronize ọba ńlá. Ọba ńlá ní gbogbo range. Ọba ńlá ò ta lé sí 3 million kò ní lé sí 3 million. So má sọ pé ọba ńlá bá ṣe ẹ jẹ́. Ìwọ ló kọ́kọ́ ń taṣọ. Ọba ńlá àmọ́ pẹ̀lú kíní tó ń tà yẹn lórí social media yẹn. Àmọ́ ọba ńlá pẹ̀lú gbogbo nǹkan tó ń tà lórí Facebook yẹn. Àmọ́ ni. Gbogbo nǹkan tó bá ńlá ń tà yẹn, gbogbo ẹ̀ pátápátá la mọ̀ mọ́. Ó wá ní pé ìgbà tí ìjọ wo ni wọ́n dórí Facebook. Tó bá jẹ́ pé ìgbà tí wọ́n dé lọ bá ńlá ṣẹ̀ṣẹ̀ wá ń taṣọ. As just say evil. Evil ni. Ìyẹn tó bá mú ẹ̀, àwọn ló ń so mú ẹ̀. Àwọn olórí burúkú bíi títí ẹ, àwọn náà ló máa so mú ẹ̀. Ìwọ ìkà játijàti. Inú everybody inú gbogbo àgbáyé ń dùn ni. Tí mo dẹ̀yìn lẹ́yìn olóògùn. Ẹni tó yẹ pé oògùn ló máa fi ń balẹ̀ ayé àwọn kéékèèké jẹ́. Aláyé bàjẹ́. Àtijọ́ tó ti ń dákọ̀ Ìyábọ̀ Òjó kí ló ṣẹlẹ̀ sí? Ìyábọ̀ Òjó ojoojúmọ́ tá bá rí lórí social media ó fàìn sí ni. Priscilla náà ń dá fún un sí ni. Torí ò lè fìjà fọlọ́run jà. Torí ẹ̀ láyé ẹ̀ ṣe máa bàjẹ́ Lizzy. O àìlè fìjà fọlọ́run jà ẹ̀ láyé ẹ̀ ṣe máa bàjẹ́. Torí tó bá fìjà fọlọ́run jà kò yẹ Ọlọ́run á ti ṣe ọ̀nà ẹ̀ dáadáa. Aláyé bàjẹ́. Orí Facebook lẹ́mọ́ ti gbó lẹ́nu níṣẹ́ ló ń sá kiri ni. Ẹgbẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ àti bùbọ́ ẹ̀ náà kò lè wọ́ mọ́ because kò sí nínú ilé ẹ̀ mọ́. Ó ń sá kiri ni. Ó ń sá kiri ni. Kò lè súnlé ní ọ̀gbá ọ̀nà ọ̀gbá ni. Ó wá di ewé àràgbà. Aláyé bàjẹ́. Nǹkan tó ń ṣe màmú tó máa mú ẹ báyìí wọ́n mú ẹ bí adìyẹ ni. Wọ́n ti yẹ. Wọ́n mú ẹ bí adìyẹ ni. Wọ́n ní tí ọ̀rẹ́ ò bá ṣe ṣe oníkálukú dẹ̀ máa pathway. Pathway. But everybody come closer to you. You wanted to force the whole world láti bẹ́ẹ̀ ṣe. No. It is not like that. Any negativities, any positivities. Ó ti yẹ ń sìn. People will choose negativities and another people will choose positivities. Let them choose what they want. Don't force it on them. You are forcing yourself on people.
láti ṣe tiẹ̀. Don't force yourself on anybody. Ẹnikẹ́ni tó bá fẹ́ bá ṣe wọ́n bá ṣe. But you are forcing yourself on people to be yours. Pé dandan ni kàn ṣe tiẹ̀ ọmọ tẹ̀gbẹ́ lágbájá o gbọ́ òṣì tó sọ. Dọ̀kásì ò tó bẹ́ẹ̀ láti arrest anybody. Ó kàn fẹ́ fìyà jẹ o. Because o like ọmọ yẹn tẹ́lẹ̀. O like ọmọ tí Dọ̀kásì fẹ́ arrest yẹn. You don't, because petition ṣì wà fún o ṣì lè gbé anytime. O like ọmọ yẹn tẹ́lẹ̀. So o fẹ́ engineer Dọ̀kásì gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn. Òun fún Dọ̀kásì. Òun fún pé kó tètè ṣe ni because inú ẹ̀ máa dùn tó bá bẹ́ẹ̀ gbé. Because ó wà lára àwọn tó ba lé ayé ẹ̀ jẹ́. Gbogbo show ẹ̀ pátápátá ló ní ó terrible fún ẹ. Gbogbo show tó ṣe fún ẹ ó terrible fún ẹ. Tó wá ń sọ pé Dọ̀kásì ṣé wọ ni ọlọ́pàá tí Dọ̀kásì fẹ́ lọ fi gbé. Èdí tí Dọ̀kásì bá máa arrest anybody ó máa come through water ni ìyá alájà ẹ̀. Because ó fẹ́ kí arrest yẹn yá kíákíá. O inú ẹ̀ dẹ̀ máa dùn ni. Ṣé wọlé lọ gbà kalẹ̀ ni tí ọlọ́pàá bá gbé. Ṣé wọlé lọ gbà kalẹ̀. Because ó fẹ́ kí Dọ̀kásì ṣe ni. O lè ṣe sọ pé wọ́n bí Dọ̀kásì rẹ̀ kó lọ arrest anybody tí Dọ̀kásì bá fẹ́ arrest ó máa come through ta ni ìyá ẹ̀. Kéèsì ẹ̀ wo lọ́bẹ̀ ṣe rí ní Nàìjíríà. Yàtọ̀ sáwọn ọmọ kò lè níyàn tó lọ́ arrest. Kéèsì ẹ̀ wo lọ́bẹ̀ ṣe rí ní Nàìjíríà. Tó bá jẹ́ pé ọmọ yẹn ṣì wà pẹ̀lú Dọ̀kásì ìyá alájà ò lè fọ ọlọ́pàá gbé. Ìyá alájà ẹ̀ kò lè fọ ọlọ́pàá gbé. Máa wo sí tí Dọ̀kásì bá gbé sí àwọn tí wọ́n rò báyà wọ́n bá ṣí ẹ̀ṣọ́ wọ́n bá ṣí ẹ̀ṣọ́ ẹ̀ tí ọlọ́pàá bá eventually gbé ọmọ yẹn lénìí sí gbogbo wọn ní bá dá sí ó máa dá ewu ẹ̀gbé ni ó máa dá gbé nítorí mo mọ tíìmù yẹn dáadáa wàá dá gbé ni wọn ní support yẹn wọn ní ràn ẹ́ lọ́wọ́ because number one ó ti bú wọn rí orí pé ó ti bú àwọn rí pé kà máa orí àwọn ló mú ẹ orí ẹ̀ ló máa wà because ó fẹ́ yín mọ́ Dọ̀kásì kó ṣàmú ìṣòro kó fọlọ́pàá gbọ́mọ yẹn wo ló fọ aláyé bàjẹ́ guys mo fi sílẹ̀ ṣé ti yé yín sí ẹ wo Lizzy sọ yí pé òun ò ta pàǹdà ó ti yé yín sí ẹ rántí ìgbà tí Esabod ṣe bẹ́ẹ̀ dé nígbà kan tí Lizzy gbé ṣéènì tí Esabod ló wà Lizzy jẹ́ kó yé wa pé èyí tóun gbé jáde yẹn fake ni Lizzy dẹ̀ máa ń ṣe fún wa yí pé òun ò kí ń ta pàǹdà pé gbogbo nǹkan tóun máa ń ta gold ọwọ́ ẹ ó dẹ̀ gbé fake ẹ̀ síta ó dẹ̀ gbé fake ẹ̀ síta because that woman yes thank you so much sir God bless you sir woman yẹn ni ó dẹ̀ gbé fake ẹ̀ jáde ó dẹ̀ sọ pé ò kí ń ta pàǹdà ó dẹ̀ jẹ́ kó mọ̀ pé fake ẹ̀ lélẹ̀ pé original níbi tí wọ́n fi owó òyìnbó sí yẹn ó dẹ̀ tún ní original nínú ṣọ́ọ̀bù ẹ̀ náà ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé original ní ibi tí wọ́n fi owó òyìn fídíò original nìkan ló lè gbé jáde ó lè gbé original gangan síta ṣùgbọ́n ó lè gbé fake ẹ̀ síta ìtí mi pé fake ló máa ń rọ̀ ọmọ ọba lọ́ọ̀ parọ́ pé o ti wá ra fake earring lọ́dọ̀ òun rí o ti wá ra jewelry lọ́dọ̀ òun rí màmá yẹn parọ́ because àrí evidence tó gbé jáde níbi tí màmá tó sọ yí pé ó wá pé màmá yẹn gangan ló ra kíní yẹn lọ́wọ́ ọba ńlá is a lie àrí nínú evidence tó gbé jáde pé màmá yẹn rà lọ́wọ́ ọba ńlá ó máa ń parọ́ gan they need to study you properly for them to know that you are a liar and everybody on this social media knew that you are lying ìwọ kan ló sanwó fún Gistlover àrí evidence payment tó sọ fún Gistlover ìwọ kan ló sọ pé Gistlover fẹ́ gba 10 million lọ́wọ́ ẹ̀ àrí evidence ìgbà tí Gistlover sọ pé kó lọ mú 10 million wá fún wọn evidence ìgbà tí Gistlover sọ pé kó lọ mú 10 million wá bring that evidence out because olórí ibùkún làwọn tẹjọ wà mo dẹ̀ mọ̀ pé wọn ò gbàgbọ́ àwọn kọ̀ọ̀kan níbẹ̀ wọn máa mọ̀ pé wọ́n ló ń pa fún wọn evidence fi evidence yẹn wọ̀ wá pé Gistlover sọ pé kó mú 10 million wá kóhun àti ọba ńlá lọ́jọ́ fẹ́ náà tí ọba ńlá ṣiṣẹ́ fún Gistlover ni everybody tó ti ṣiṣẹ́ fún ẹ o ti gbàgbé pé mi náà ṣiṣẹ́ fún Gistlover everybody tó ti ṣiṣẹ́ fún ẹ ló gbá through Gistlover ìwọ ló fò lòṣì ìwọ nírọ́ ó wá ń sákì wọ́n máa sákiri ní ìjọ tó máa mú ẹ báyìí handcuff báyìí lọ́ máa ṣe fún ẹ lọ́ máa ṣe fídíò fún ẹ pé mo ti sọ fún ẹ pé tó máa gbé ẹ wọ́n gbọ́dọ̀ ṣe fídíò a máa circulate ẹ lórí social media wọ́n ṣe fi handcuff sí ẹ lọ́wọ́ a máa circulate ẹ lórí social media ṣé kò yẹ Ìyábọ̀ lo social media báyìí tí Ìyábọ̀ Òjó bá lo social media bí wọ́n ṣe ń lò ayé Ìyábọ̀ ò ní gbásí bó ṣe gbásí lẹ́nu kò yẹ Ìyábọ̀ Òjó ò bà social media jẹ́ láyé ẹ̀ ṣe dá ní àwọn ènìyàn ṣe fẹ́ kú fún Ìyábọ̀ Òjó ó lè fẹ́ kú fún Ìyábọ̀ Òjó ó ti lọ́tàjú Lizzy èèyàn tó bá dẹ̀ wà nínú ayé tó bá lọ́tàjú kò ní pẹ́ kó kú kò ní pẹ́ kú ọ̀tá lọ́tún ọ̀tá lósì ni fún ẹ kò síbi kankan kò sí pépà kankan tó fẹ́ celebrate yẹ Lizzy kò sí pépà kankan ìwọ ló ń fi ẹnu lásán fi pọ́n rẹ lé ìwọ lórí burúkú tó ń ìwọ máa sọ fún mi ọba lápò ń ìwọ ló máa mọ̀ pé tó máa ká máa gbọ́ o oní tó máa ká pẹ́ẹ̀tì kan sókè ibẹ̀ ló ń tọ̀ sí torí pé o ti ṣe dáadáa rí ni
tó bá ṣe bẹ́ẹ̀ rí láti máa tọ̀ sínú shop Lizzy ò ní mọ̀ pé tó bá ká kẹ́pẹ̀tì sókè wọ́n máa tọ̀ síbẹ̀ ò ní mọ̀ gbogbo nǹkan tó ti ṣe pátápátá òun ló máa ń sọ fún wa lórí social media because mo bá láti jẹ́ ká mọ̀ pé o légbò lẹ́sẹ̀ o dẹ̀ máa ń rùn omi máa ń tú lára gbogbo àìsàn tó ṣèyá ẹ̀ mo bá láti jẹ́ ká mọ̀ òun ló fẹ́ yí padà ọmọ bóyá fẹ́ máa pè Ìyábọ̀ lólè tí ara yóò gbà fún ẹ òun ló fẹ́ yí padà lé mọ́mí ọba ńlá lórí ara yóò dẹ̀ gbà fún ẹ ó ní pé nínú wa àti Ìyábọ̀ ta ló jalè ní Ìdúmọ̀tà is it not sound on your head pé kò yẹ kó sọ bẹ́ẹ̀ torí tó wá lọ sọ́dọ̀ Google ta ni o lè Ìdúmọ̀tà ó máa gbé orúkọ ẹ jáde pé Lizzy Anjorin tó bá táìpù ẹ̀ sí orí Google okay who is Olè Ìdúmọ̀tà lórí Google ó máa gbé Lizzy Anjorin jáde is it not obvious kó wá sórí social media pé ṣé nínú wa àti Ìyábọ̀ Òjó ta ni Olè Ìdúmọ̀tà ṣe bí Ìyábọ̀ Òjó ló lè Ìdúmọ̀tà báwo ni Ìyábọ̀ Òjó ṣe jẹ́ Olè Ìdúmọ̀tà láti jọ́ ta ti mọ Ìyábọ̀ Òjó àgbọ̀bí tó ti jalè rí àgbọ̀bí tó ti jalè rí kò sí olè nínú ìrìn àjò Ìyábọ̀ Òjó àgbọ̀ bí tí wọ́n ti kígbe olè mọ́ lórí rí ṣùgbọ́n a ní fídíò bí tí wọ́n ti kígbe olè mọ́ ẹ lórí Lizzy a ní fídíò ẹ̀ tó sọ pé ó wá jalè ní Ìdúmọ̀tà ibi tó ti dá aṣọ eégún tó ti dà sórí tó fi bojú ẹ kí ló dé tó bojú ẹ Lizzy tó bá ṣe pé ó fẹ́ lọ jalè kí ló dé tó bojú ẹ kí ló dé tó bojú ẹ tó bá ṣe pé ó fẹ́ lọ jalè Lizzy why tó ṣe bojú why nígbà tó ń bèèrè lọ́wọ́ ẹ pé ṣebí Lizzy ló wà nínú aṣọ eégún yẹn kí ló dé tó dá wọn lé tó ní kò ṣe Lizzy o kò ṣe Lizzy o nígbà tó wá ṣí ẹ lọ́wọ́ pé Lizzy ni wọ́n wá ní wọ́n fẹ́ gbé ni ó ń sá kiri ni torí ẹni kò ṣe tí bọ́ síta ní 2 days now wọ́n wá wọ́n fẹ́ gbé torí ẹ̀ lè ṣe tí releasing sí àti gbogbo àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ Dámilọ́lá yìí wọ́n ti gbọ́dọ̀ gbé ọmọ yẹn Démọ́lá àbí kí lórúkọ ọmọ yẹn náà mo ń bọ̀ tó bá jiyàn pé òun ọmọ yẹn máa fún wọn ní fídíò ibi tẹ́ ti jọ ń sọ̀rọ̀ máa fún wọn ní fídíò ibi tẹ́ ti jọ ń sọ̀rọ̀ ibi tẹ́ ti jọ wà báyìí tẹ́jọ jókòó tẹ́jọ ń sọ̀rọ̀ máa send fídíò yẹn síta mo tiẹ̀ ti send ẹ̀ náà tó bá pawọ́ pọ̀ mọ́ ọmọ yẹn rí by now ó yẹ káwọn ọlọ́pàá ti gbé tẹ́ ẹ̀ bá ti gbé ẹjẹ́ ń ṣiṣẹ́ yẹn ó sì yẹn gbogbo fóònù nọ́mbà wọn ni gbogbo péjì ẹ̀ pátápátá ni mo mọ̀ gbogbo péjì ẹ̀ pátápátá tó ń lò àbúrò olórí burúkú alágbo yẹn ni àbúrò ẹ̀ ni àbúrò ọmọ tó ń ta àgbo yẹn ni òun ló ń ṣépè fún Ṣẹwà mo lè ṣiṣẹ́ yẹn on behalf of Ṣẹwà máa ṣe wọn gbé tó má dẹ̀ ṣe gbé báyìí tó ń gbé lọ sínú court straight láti court kó máa lọ sẹ́wọ̀n gbogbo iṣẹ́ ẹ̀ láti tó lẹ̀ ìwọ olórí burúkú ọmọ má ṣàǹfààní aláyé bàjẹ́ wàá wá wí pé Lizzy ò live anybody yín èmi tí máa ń gbà yín kalẹ̀ lélẹ̀ tọ́lọ́pàá bá gbé yín èmi ni máa yẹ̀ṣẹ̀ fún wọn lówó wọ́n máa fi bẹ́ẹ̀lì yín out ibẹ̀ lẹ́ máa mọ̀ ẹ̀wọ̀n yín lẹ́ máa kú sí ibẹ̀ gangan lẹ́ máa kú sí. ìyẹn olófo lórí burúkú ẹ̀yin ọmọ òṣì kí ni mo mi bá lọ ṣe fún yín kí ló ṣe fún yín guys let me be going wọ́n bá lọ ṣe báyìí pẹ̀pìn ẹ máa wòye Ọlọ́run ti yé yín wọ́n mi ń ṣe o ṣùgbọ́n mo máa sọ̀rọ̀ ti yé yín sí because ìyá yẹn ó sọ fún ẹ ó mean well ṣebí nítorí pé mò ń tẹ̀lé ẹ òun ló ṣe send ginger yìí ó ló ṣe send ginger yìí ó mean well fún ẹ ó dẹ̀ mọ̀ yí pé mo mean well fún ẹ òun ló ṣe máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà ó gbọ́dọ̀ bá Anamáyọ̀wá jà ó gbọ́dọ̀ because ó ti bá gbogbo ayé jà everybody máa bẹ̀rù nínà pé wọ́n máa ṣì máa bá Anamáyọ̀wá jà too much bí pé mo ti mọ̀ ni wọ́n ní ilé tó fẹ́ bá gbé àǹpí ìjà ó ṣe máa bẹ́ẹ̀ mi náà jà ni ó bá bẹ̀rẹ̀ sí ní gbé ara ẹ̀ ṣépè kó rí báyìí fọmọ òun kó ṣe báyìí fọmọ yẹn èmi náà máa ń bìlíìfù pé èèyàn máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ṣépè máa bìlíì pé kíní yẹn kò ní ṣe because èmi ìrìn ní gbé ara mi ṣépè fún yẹn tani wọ́ mo fẹ́ gbá ara mi ṣépè fún tani ìyá aláìyá tẹ́mi fẹ́ gbá ara mi ṣépè fún tí bá ṣépè lórí nǹkan I mean the truth. ìwọ ló fò aláyé bàjẹ́ mama yẹn was on her own kó tó lọ kó ṣe ẹ̀ títí ẹ̀ bá she was on her own. wọ́n wá fẹ́ gbé ẹ́ sí ò wá sákiri ó lò ṣe ó jẹ́ kọ́mọ̀ lórí social media pé torí ẹ̀ ló ṣe sákiri olófò ó wá sórí social media wá ń tọrọ owó ìwọ wá ta gbogbo nǹkan ẹ̀ wá fi ṣe court case ni wàláì gbogbo nǹkan ẹ̀ pátápátá ló máa ta ó máa di ẹran wo Lizzy ó ti mọ̀ nǹkan kan
wá di ẹni tí ò ní nǹkan kan mọ́ láyé o tí mo dòwe ni o ní nísìmí láyé number 1 náà ṣe ti gbà sí ní ọwọ́ ẹ̀ náà o lè nísìmí láyé o ṣe lé ayé yìí mọ́ o máa ti nísìmí o ṣe aláyé mu jọ gbogbo ẹbú tó ti bú ìyá yẹn sìn kí ló ti dà sí ìyá yẹn lọ́rùn kí ló ti dà sí lọ́rùn nothing ìgbésí ayé àwọn ọmọ ó dájú tiẹ̀ lọ ẹni tó bá rí àwọn ọmọ mi ọba ńlá àwọn ọmọ tí ó jáde lára ọba ńlá tó bá sọ pé wọ́n ń ṣe ọmọ káwọn náà lọ ṣe títí ẹ̀ kọ́ lọ bí títí ẹ̀ àwọn ọmọ alálùbáríkà ni ṣẹwà yẹn ṣó fẹ́ ọkọ lọ́kọ ni kò fẹ́ ọkọ lọ́kọ nígbà tí ṣẹwà máa yàn láyé ẹ̀ nígbà tí ṣẹwà máa fẹ́ ọkọ láyé ẹ̀ ṣé kò yẹ ìyá ẹ̀ ọkọ títí ẹ̀ ló fẹ́ kò fẹ́ ni tó ní ìyàwó méjì ìyàwó mẹ́ta kò wọnú ilé polygamous ó wọnú ilé alálùbáríkà ó mọ bàbá ọkọ ẹ̀ ní Lizzy ó mọ bàbá ọkọ ṣẹwà ọmọ abẹ́ tọwọ́ bọ̀ Lizzy wa ayé ẹ̀ máa bàjẹ́ ó mọ bàbá ọkọ ṣẹwà ní Nàìjíríà yẹn ó mọ bẹni tí ṣẹwà fẹ́ ọkọ ẹ̀ ó mọ bàbá ẹ̀ ipò tí bàbá ẹ̀ mú nínú òṣèlú ó mọ ṣé o bẹ àwọn èèyàn ṣá bíi ti làásì ni ọmọ abẹ́ tọwọ́ bọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ máa gbàgbé ìyá ẹ̀ sẹ́wọ̀n because o lẹ́nì kankan àtọ̀ sáwọn ọlọ́pàá ojú títì àtọ̀ sáwọn ọlọ́pàá ojú títì ọmọ yẹn yàn rè ṣẹwà yàn rè ṣé kò yẹ ń sìn ó yàn ó dẹ̀ bí àwọn ọmọ alálùbáríkà tọ́lọ́run dẹ̀ máa bá wò tó máa digún fún tó máa digbá fún tó máa digún tó máa digbá fún wọn àtọkọ ẹ̀ lórúkọ Jésù kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ sọmọ yẹn gbàgbé èpè ọmọ máa fi máa lówó ni Ọlọ́run bá ń gbọ́ torí ìyá tó bí ò ṣe bí sọmọkọmọ ibi ò lè jáṣẹ wà lórúkọ Jésù nǹkan kan ò lè ṣe ìwọ olófò tó ń bínú ológo aláyé bàjẹ́ aláyé wọn aláyé bàjẹ́ aláyé wọn kí ni ìyá yẹn ò ṣe fún ẹ tán what do you still want ta ló dìde lórí social media ìgbà tó ṣe bẹ́ẹ̀ dé ní yẹ́ yìí ṣé bí n pé tiẹ̀ sẹ́ndì surprise sí ẹ èmi wà nínú UK mi ìnáwó ara máa ná 450,000 láti ṣe surprise fún ẹ Lizzy 450,000 naira and 460,000 naira ni màá fi ṣe surprise fún ṣé Adébíyìnpé ṣe wú surprise yẹn fún ẹ no tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dé mọ̀mí ọba ńlá máa dìde wá dúró èrò tí ìyá yẹn kó dání wo wọ́n tún wọṣọ dáadáa ju àwọn mélòó ló dìde fún ẹ nínú ọdún náà ènìyàn láṣọ mi ènìyàn láṣọ tá a fi ń bóra kò ń ṣe wú àwọn ènìyàn bíi Bímpé mo believe kò lè bá màmá yẹn jà mo believe it màmá yẹn dẹ̀ sọ pé wọn ò sí fún anybody nínú ìwé màmá yẹn sọ lórí page ẹ̀ kí nìyẹn kọ́kọ́ bí mi nínú kọ̀wé pé kí ló fẹ́ bí mi nínú fún pé mo jẹ́ onífúnfún màmá yẹn sọ lórí page ẹ̀ ó ní òun ò ta sí ẹnì kankan nínú wa ẹni tó bá kí òun máa kí òun ò ní lọ sórí platform anybody wa and she was saying the truth ẹni tó bá kí òun máa kí pé tí àwa méjèèjì bá ń ṣe nǹkan tó dá lórí platform wa òun máa wá comment síbẹ̀ ó fẹ́ kí ìyá yẹn máa wá sórí platform kó máa bí ẹgbẹ́ àwọn èèyàn ṣépè bíi ti Adébíyìnpé ìyẹn tó lógo ìyẹn táyé ẹ̀ ti bàjẹ́ ìyẹn tó níran Adébíyìnpé ò níran ó mọ àwọn tó fún lóyún ni wọn ò tọrọ Adébíyìnpé kó tó lóyún wọn ò tọrọ ẹ̀ wọn ò gbéṣu lọ bẹ́ anybody àwọn tenant ẹ̀ ló fún lóyún wọn ò pé Adébíyìnpé lójú títì àwọn tenant ẹ̀ ló fún lóyún ló ń dolóyún. dájú Ọbalá bó ṣe wà yẹn ìyàwó tó bá kọ́kọ́ fẹ́ láyé ẹ̀ òun ni mọ̀mí Ọbalá wọ́n jọ jìyà jìṣẹ́ láti ilẹ̀ ní Lizzy kò sí story tó fẹ́ sọ fún wa lẹ́yìn nípa bàbá Ọbalá kò sí story tó fẹ́ sọ fún wa nípa nípa ọkọ mọ̀mí Ọbalá ó lè sọ story fún wọn torí pé àwọn story wọn kò yé yà kò yẹ ó mọ̀ pé èmi àti Esabod ó mọ̀ pé inú tíìmù Esabod la wà àwa dẹ̀ ti gbé ọba ńlá gbóná rí kò yẹ nínú tíìmù Esabod tó bá wọn sí so àmọ́ story gbogbo wọn story wọn wà lọ́wọ́ wa àmọ́ story ọkọ àtìyàwó àmọ́ bàbá dájú ọba ńlá yẹn kò fẹ́ yàwó rí ìyàwó tó máa kọ́kọ́ fẹ́ láyé ẹ̀ òun ni màmá yẹn òun ni mọ̀mí Ọbalá first wife ni mọ̀mí Ọbalá jẹ́ kò ń ṣe ilé olórogún bàbá yẹn ò ní yàwó rí ẹ mọ̀ pé èèyàn fẹ́ yàwó láyé òun ni mọ̀mí Ọbalá mọ̀mí Ọbalá tẹ̀mí yẹn òun ni first wife fún mánìyẹn legal wife dẹ̀ ló jẹ́ gbogbo ìyàwó ló ṣe fún wọ́n jọ jìyà jìṣẹ́ ní tó fi débi tí wọ́n délé ni wọ́n jọ start from the beginning ni so ìwọ kọ́ ló máa sọ fún wa pé mọ̀mí Ọbalá ó ti fẹ́ yàwó kiri ó ṣe gbá kiri fún wa evidence we want the evidence kán káwọn ọmọ tán ti bí síta jáde fún wa evidence ẹ̀ gbogbo ọmọ tí mọ̀mí Ọbalá bí bàbá yẹn ló bí fún bàbá yẹn ò ní ọmọ kankan níta màmá
mọ́mí ọba ńlá ló bí ọmọ fún ọkọ ẹ̀ òun ni obìnrin tó kọ́kọ́ bí ọmọ fún ọkọ ẹ̀. Ẹ jẹ́ kó máa fún yín ní story. Ẹ má gbàgbé pé a wà nínú saga tí ẹ sábọ̀dù àti ọba ńlá jà. Ẹ má gbàgbé pé ewé ni mí nígbà yẹn tá a fi gbé ọba ńlá gbóná. Ẹ má gbàgbé. A ní gbogbo ẹ̀ pátápátá ni. Àwọn tó súnmọ́ ọba ńlá gan ló fún wa ní gbogbo story yẹn bó ṣe jẹ́. Ẹ mọ̀ pé ọmọ ọba ńlá kan wà tó ní hòtẹ́ẹ̀lì tí hòtẹ́ẹ̀lì yẹn tóbi gan báyìí. Àwọn ọmọ ẹ̀ ṣoríire gan. Àwọn ọmọ ẹ̀ ṣoríire gan. Ẹ mọ̀ ọba ńlá kan jẹ́ nìkan tó jẹ́ pé kò ń gbéraga. Kò yé yín ni. Àwọn mọ ilé tí wọ́n ní ní Canada ni. Mọ ilé tán ní lady ò ní ilé kankan nílùú òyìnbó kankan. Ó mà nà bọ̀ Lizzy ò ní kankan. Lizzy was a personal shopper fún Ọba Lamidi. She was a personal shopper fún Ọba Lamidi. Lati is nobody. Ọmọ mélòó ni Lati wọ́n lọ sí ìlú òyìnbó? Ọmọ mélòó? Ọba ńlá bó ṣe wà yẹn bàbá ọba ńlá. Bó ṣe wà yẹn gbogbo ọmọ ẹ̀ pátápátá ló kàwé nílùú òyìnbó. Tó ń fi náírà sọ di Canadian dollars. Tó fi ń sanwó ìlú òyìnbó. Tó fi ń sanwó school fún àwọn ọmọ yẹn. Lizzy máa ń parọ́ gan. Believe Lizzy at your own risk. Ti ẹ̀ ń sìn. Believe Lizzy at your. Ẹ má gbàgbé ọba ló bá mi sọ̀rọ̀ nínú ọ̀dọ̀ Esabod tá wà nígbà tí ọba ńlá tí Esabod àti ọba ńlá jà. Ṣé mọ̀ pé yẹn Esabod ni màá wà torí pé ọmọ ewé ni mi speaker ewé ni mi nígbà yẹn. Tẹ́ bá lọ rántí fídíò yẹn ọba ńlá màmá wọn ti ń sìn la wá fún ọba ńlá a gbé fún gan. Tẹ́ bá rántí ẹ̀yẹn ìgbà yẹn la mọ̀ gbogbo story tí mò ń sọ fún yín lẹ́nu. La mọ̀ gbogbo story yẹn lẹ́nu. Ìgbà yẹn la mọ̀ gbogbo story yẹn so many years àwọn ọmọ ayé gan máa mọ̀ nǹkan tí mò ń sọ yìí so many years la mọ̀. Tẹ́ bá rántí dáadáa. Wo ló fo ló ṣe aláyé bàjẹ́ fún wa ní evidence ibi tí wọ́n ti deport ọba ńlá sí Nàìjíríà fún wa evidence. Ìwọ ló ṣì má sá kiri o jọ o má sá kiri. Aláyé bàjẹ́ àwọn ọmọ tí ọba ńlá bí wọ́n dúwẹ̀ lọ́wọ́ hòtẹ́ẹ̀lì tí ọmọ ọba ńlá tó fi inú ẹ̀ bí lọ́wọ́ hòtẹ́ẹ̀lì tó ṣe Kòròdú níbẹ̀ yẹn gbà tán ṣí hòtẹ́ẹ̀lì yẹn nígbà yẹn má tẹ̀ lọ́wọ́ gbogbo evidence yẹn jáde má gbé fídíò hòtẹ́ẹ̀lì yẹn jáde lọ́wọ́ ìyálà ìyá ò lè ṣí ṣé Èkó ló ṣí sí ni àbí Kòròdú ó dà pé Lagos Island gangan ló ṣí hòtẹ́ẹ̀lì yẹn sí ó dà bẹ́ẹ̀ ọmọ ọba ńlá ni wo ló fò ní rọ Láti bó ṣe wà yẹn ó wá fi àwọn ọmọ títí ó wá fi wọ́n ṣẹ́rú lọ́dọ̀ ẹni àwọn ọmọ Láti wá ṣẹ́rú lọ́dọ̀ ẹ àwọn ọmọ Láti náà wá ṣẹ́rú lọ́dọ̀ ẹ ọba ńlá náà pẹ̀sìn tó bá ń gbọ́ pẹ̀sìn ọba ńlá náà pẹ̀sìn tẹ́lẹ̀ yẹn ọba ńlá tó sọ pé kò ní nǹkan kan yẹn ó mọ nǹkan tí wọ́n pè pé yàn ń yáwó ni ìyẹn gẹ́ẹ̀lì àríkẹ́ alájọ yẹn ó mọ nǹkan mínì nìkan sọ pé kéèyàn ọba ńlá ọ̀gá ni Ọlọ́run èmi gan mo jealous ní Ọlọ́run ọba ń gbọ́. Ọlọ́run mi nídìí tí bá ní 10 million tí bá gbé fún ọba ńlá màlá mi ò nídìí kí ọba ńlá máa fún mi ní 10% yẹ lóṣooṣù ó máa dúró owó tó máa gbà padà yín return ó máa dúró owó tó máa fi gbà padà yín return tó bá ní 10 million tó bá gbé fún ọba ńlá ó mọ iye tí ọba ńlá máa fún ẹ lóṣooṣù ó mọ iye tó máa fún ẹ lóṣooṣù 1 million yẹn lóṣooṣù. Ọ̀dọ̀ right person tó yẹ kéèyàn ṣe business Ọlọ́run bá ń gbọ́ ọ̀dọ̀ right person tó yẹ kéèyàn lọ ṣe business ní ọba ńlá ọ̀dọ̀ right person ni ó gbé 10 million sílẹ̀ láàrin oṣù kan ó fún ẹ ní 1 million you dey craze or you dey mad mi ní gbowó yẹn lọ́wọ́ ẹ̀ màá níjọ́ tó bá ti sun ni kó tó send ẹ̀ padà Ọlọ́run bá ń gbọ́ ara ẹ̀ ní má ti là màá kọ́ wa gbé 10 million mi lọ ọba ńlá màá níjọ́ kíjọ́ tó bá ti sun yín ni tó bá yẹ pé 10 years tó máa tó sun yín ṣé mọ̀ pé mi ń gba 1 million lóṣooṣù mi tiẹ̀ ní gba 1 million 500,000 ti wà okay kó bá fún mi ní 1 million kó má máa ní lára kó má sọ pé òun fẹ́ tètè dá owó yẹn padà 5 million ti wà 500,000 ti wà okay kí ló fẹ́ fi 500,000 ṣe lónìí oṣù kan tó bá ń gbé ní Nàìjíríà tó dẹ̀ gbé 10 million fún ọba ńlá tó dẹ̀ ń fún ẹ ní 500,000 lóṣooṣù ó máa dún owó tó jẹ́ fún ẹ as in gain títí ẹ pé ní títí ẹ nìyẹn 500,000 òun dẹ̀ gbé 10 million yẹn dání tí wọ́n gbọ́ngàn bá ṣe business ṣé o lè rí 500,000 lóṣù tó bá ṣe business ní Nàìjíríà yẹn ẹgbẹ́ fún ọba ńlá ẹgbẹ́ fún ìwọ lófo ìwọ tó yáwó Lizzy ìwọ tó yáwó lórí tó yáwó kí ló dé tó wá sọ pé kó wá gbé gbàgbára bára tó sọ yí pé Ìyábọ̀ ń gbé
Ìwọ tó gbégbá bára. Lizzy kí ló dé tó wá gbégbá bára ní 2025 ó ti tán fún ìyá ẹ̀. Ó tán fún ìyá ẹ̀ wómúwómú. Ìgbà tó ti fọ́ kì í ṣe é mú kọ́ wómúwómú. Àti wórí ẹ̀ wómúwómú. Wọ́n wórí ẹ̀ wómúwómú. Ọba náà ò ṣẹgbẹ́ Lizzy. Stop it and stop the fuckery. Oye ìyá wo ló fọ aláyé bàjẹ́. Ọba ńlá na person telling you. Ìyá yẹn na person. Kò yẹ kó ṣe, I'm telling you. Ó yẹ kó rí gẹ́gẹ́ bí abiyamọ ni. Torí abiyamọ ni. Eléyìí tí a bá lọ bọ́ síta buwana yìí. Tí ò bọ́ síta bó mo mi máa ra abiyamọ ni. Adébíyí kò ṣàbíamọ bí ó bí kó ló balẹ̀ ayé ẹ̀ jẹ́. Ṣé ká máa bẹ́ẹ̀ play video yẹn Lizzy? Níbo èmi tó ṣépè fún ṣé mo ṣe show fún ẹ rí ni? Èmi ṣe show fún àwọn tó bá tiẹ̀ jẹ́ ni. Ó ní show bí kankan tí mo ṣe fún ẹ rí. Ẹni tí ò ṣe show fún ẹ bẹ̀ sí gbé ṣépè. Ó mọ̀ pé wọ́n di èjì sáré èmi àti ẹni. Ó jẹ́ kó wọlé because I am light at that time. And darkness needs to go out of my life. You are a darkness. Don't jẹ́ kí ògo mi shine nígbà yẹn. You are a darkness and you need to go. You need to vanish out of my life. Because I am light. Ó ní láti lọ. So di dandan gbogbo àṣàsí tó bá sá ó di dandan kó ṣe mú ẹ lórí Lizzy. Ó di dandan kó ṣìwàwù lọ́dọ̀ mi títí wà fi lọ. Ta ló ti ṣoríire láàrin gbogbo àwọn tó tẹ̀lé ẹ. Wọ́n sì ń gbégbá agbára ní 2025 gbogbo àwọn tó tẹ̀lé ẹ. Wọ́n sì ń gbégbá agbára ní 2025. Wọ́n dẹ̀ máa gbégbá agbára títí láéláé. Wọn ò ní rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọlọ́run. Nǹkan tó kù nínú ayé wọn tó yẹ kó fi ṣe ohun rere èmi á máa fi ṣe give away. Ọlọ́run. Torí mi ní ìjókòó ọmọ tèmi máa fi ṣe give away lójú títì. Ìyẹn aláyé bàjẹ́, ìyẹn aláyé run. Very wicked people. They are so wicked in this life. Guys, mọ́mí ọba ńlá ẹ ṣe dáadáa. This is suits me. Ẹ jọ̀ọ́, àwọn tó bá wà nínú UK. Ó ti Nigeria ló ti bá mi style ẹ wá. Mo ti máa tún ra mi. Máa ra mi tó máa tún bá mi ṣe style mi. Ìwò tí Ìyábọ̀ yìí mo fẹ́ rà. Máa bá mi ṣe style ìwò tí Ìyábọ̀ yìí gangan. Tó ẹ ló ṣe ń jealous Ìyábọ̀. Ó rí ohun tí Ìyábọ̀ gbé sórí ni olóṣì. Ìyábọ̀ kò lè bẹ́ẹ̀ ru ohun òṣì Ọlọ́run. Tó bá rí ohun Ìyábọ̀ tó bá click ẹni tó ra ohun lọ́wọ́ ẹ̀. Ó máa ìyá ẹ máa kán. Ìyá ẹ ó máa kán kò ń ṣe ohun òṣì ló lò sórí. You can never be like Ìyábọ̀. You want to be like Ìyábọ̀ but you can never be. Olóṣì. Aláyé bàjẹ́ kò kí n fi tipátipá ṣayé. Ó ti pẹ́ tí Ìyábọ̀ ti ń ṣayé tó bá lọ gbogbo fọ́tò ẹ̀. Ó ti pẹ́ tó ti ń ṣayé. No be now Ìyábọ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Aláyé bàjẹ́ aláyé run. Lọ sórí TikTok àbí Instagram kó lọ wo Priscilla kó ti rí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́mọ yẹn ní wá tí mọ̀ pé royalty wà nínú ìgbésí ayé ọmọ yẹn. Ọmọ yẹn dàbí ìyàwó ọba ni. Wá ti mọ̀ yí pé ó dàbí pé ìlílé ọba ló yẹ kó fẹ́ ọmọ yìí. Àbí king himself. Because wá ti rí royalty yẹn lára ọmọ yẹn. Ó kàn bínú wọn ní. Ó kàn bínú wọn ní. Wá ní mọ́mí ọba ló ń ṣiṣẹ́ pẹ̀lú jíìsì lọ́wọ́ fẹ́ gba 10 million. Ṣé wọ́n ní 100 million ni? Olórí bí kò ṣe bí wọ́n tó pa fún wa náà ni kó fún Esabod ní 30 million. Tí mo bẹ̀ sí ń bẹ́ Esabod ìjà pé kò fún mi tèmi. Ebi wọ́n tó pa fún mi náà nìyẹn. Kò fún mi ní receipt, ò fún mi ní receipt. Mo kàn ń jàjẹ́ òṣì ni. Kò bẹ̀ sí bá Esabod ìjà kò fún mi ní tèmi. Kò fún mi ní share mi. Ó dẹ̀ sọ pé kí wá jà fún ẹ. Àṣọ ti gbé 30 million fún Esabod. Ó ṣàṣe kò ṣe Esabod àṣà fún mi 5 million. Esabod ò fún mi lówó kankan. Àṣẹ kọ́bọ̀ àṣẹ 500 and something dollar. Àṣẹ 500 àbí $400 ló sọ pé ó fún Esabod. At the end of the day, àṣẹ ò fún ní 30 million kan. Ó ṣe máa gba 30 million lọ́wọ́ ẹ fún what? Kíní kan. Àṣẹ ò tiẹ̀ fún ní 30 kọ́bọ̀. Àṣẹ $100. Àṣẹ get. Ó sọ pé get tó tún wà ní America yẹn ló fún. Àṣẹ wọ fún ààrẹ ẹ̀gbọ́n kọ́ ló tún fún. Àní tí bá sọ fún mi pé àkú ṣẹ ni ẹ́. Torí bó ṣe gbére a believe pé tòótọ́ ló fún Esabod 30 million. Pé tòótọ́ ló fún Esabod 30 million. Bó ṣe gbére la ṣe ń believe bẹ́ẹ̀. Àṣẹ kò fò ní ẹ́. Àṣẹ ò ní nǹkan kan. Because Esabod ló gbé mi wá. Báwo ni Esabod ṣe máa gba 30 million tí ò wà ní kàn mí? Ó ti yé yín sí. Nǹkan tí mo rò nìyẹn. Àṣẹ irọ́ ló pa. Àṣẹ ò tiẹ̀ fún ní 30 kọ́bọ̀. Olófò tó ẹ ló ṣe torí èmi àti ẹ ṣe jà báwo ṣe sáré parọ́ fáwọn èèyàn ní ó fẹ́ mi 10 million bó ṣe fẹ́ Esabod ní 30 million. Àwọn èèyàn náà sáré rọ́ọ̀ṣì wá sọ́dọ̀ ẹ. Ó sáré wá ṣẹrú lọ́dọ̀ ẹ. Wedding wọn lè ṣe, nothing wọn lè ṣe. Because wọn ò lè fún wọn ní nǹkan kan. Èmi ṣe òbí tó bá ń ṣe bẹ́ẹ̀ dé wá tí ẹ máa fún wọn láṣọ. Aṣọ ti tán fún ìyá wèrè. Ó ti tán fún ìyá Fawuf. Ó ti tán fún
kò tiẹ̀ ó tún lè ṣe photo shoot fún wọn fún birthday wọn. Wọ́n dàbí olòṣì ni. Ìgbà tó máa ṣe birthday gbogbo wọn dàbí olòṣì. Èmi ìbá photo shoot ẹ̀ dàbí ó dàbí pé ó dàbí làpálàpá mú photo shoot yẹn ni. Wọ́n ò lè pé wú ẹni tó ya photo yẹn. Mi lè pé láyé tí máa fi kúrò láyé pé kó ya photo fún wọn. Níṣe ló dàbí pé wọ́n ní làpálàpá lójú. Olófò guys, mi fi yín sílẹ̀. Good afternoon sister Yetunde. Whenever you feel by ẹ wo kò ń ṣe bẹ́ẹ̀. Let me tell you one thing that you don't understand. Ṣé mọ̀ pé kò dá kéèyàn máa hype kó máa hype ara ẹ̀ jù. Ó ti yé yín sìn. So bó ṣe sọ pé òun fún Esabod ní 30 million yẹn, Ọlọ́run mo believe. Because mo expect pé kó parọ́ fún because òun àti Esabod wọ́n jọ wà, wọ́n máa ń sọ̀rọ̀ gan nínú WhatsApp. Ó ti yé yín sìn. So mi believe pé kò fún. No believe it. I believe pé kò fún. Má parọ́ fún mi. Mo fi pé fún, so mo fi pé èmi náà máa gba share mi. Ó ti yé yín sìn. Pé máa gba share mi. So ta ló ní believe it. Billy ṣe máa ń gbé rẹ̀ lórí Facebook. Àfìgbà tèmi náà wọnú ẹ̀. Olóṣì oní 100,000. Olórí ibú owó òṣì. Owó tó yàn máa ń fáwọn afọ́jú. Owó ìyà. 100,000 fáwọn tó wà nílùú òyìnbó. Ṣó fẹ́ fi ra ṣingọ́mù ni. Ṣé ṣingọ́mù ló máa fi jẹ? Olóṣì guys mo fi yín sílẹ̀ kí n lọ post jàre. Mi ṣe ń padà bọ̀ wá síbí because ó máa gbé kúlíkúlí wá. So mo ń padà bọ̀. Mo fẹ́ kó lọ post mi. Good afternoon jàre sister mi tó gbá mi ò fi yín sílẹ̀ o. Má gbàgbé. Ṣé ti rí 600,000 tó kù. A máa ṣe giveaway fún àwọn ọmọ kéékèèké tó wà ní ojú títì. A máa lọ ṣe ó ti yé yín sìn. Àbíkẹ́ Àdé ló máa lọ bá wa ṣe. Ṣé ti yé yín? A máa lọ fún wọn lówó, a máa lọ fún àwọn ọmọ yẹn lówó lójú títì because I feel pé a máa ra bàtà 1 million ni but bàtà àti báàgì tàwa 400,000 ni. Ṣé ti yé yín sìn? So kù 600,000. So tá bá yọ 100,000 kúrò ńbẹ̀. Má bèè lọ́wọ́ Àbíkẹ́ Àdé torí ó máa lọ sí different type of market. Ó máa ti lọ bá mi fún wọn lówó ńbẹ̀. So ṣé wọn kó àwọn ọmọ tí la fẹ́ fún lówó kò ṣe giveaway fún àwọn àgbàlagbà. So a lọ bá mi ṣe bí 100,000 nínú ẹ̀. So ó dẹ̀ tún ní àwọn ọmọ kékeré kan náà tá máa tún fún 100,000. So máa kó bí àṣà àti ìmọ̀ye tó máa ná ṣá because kò ní mú nínú owó tó fẹ́ fún àwọn people yẹn kó lọ fi wọ mọ́tò. So máa sì fún lówó mọ́tò náà. Ṣé ti yé yín sìn? So ká máa wo iye tó máa ṣẹ́kù ṣá bí ó máa kó bí 300 pound. Mi ní 300 pound. Nigerian money ti kúrò lórí mi ó máa kó bí 300,000 ṣá. Tá bá máa fi ṣe gbogbo nǹkan tá fẹ́ ṣe yẹn tán ó ti yé yín sìn ó máa kó bí 300,000 ṣá. A ṣáà ṣe gbogbo ẹ̀tàn nínú mọ́tò ìkó gbogbo ẹ̀ lọ jàre. Ṣé ti yé yín sìn? So guys mo fi yín sílẹ̀. Ṣé ti yé yín? Woman kan báyìí wá bá mi nínú inbox náà. Ó kú woman ẹyọkan yẹn. Nítorí ó sí lórí page mi mo ṣe ti dẹ̀ lóhùn. Ẹ máa mú kan nínú àwọn ọmọ yín méjèèjì ni o. Ṣé mọ̀ pé ìkan fẹ́ gba ìkan 12,000 ìkan 10,000. Ẹ̀yin èyàn tó bá fẹ́ kí n fún ní gbogbo owó yẹn ẹ lè comment sórí page yìí. Ṣé ti yé yín sìn? Àwọn ọmọ méjì ló fẹ́ ra nǹkan fún. Ṣé kò yé yín sìn? Àwọn tí a ràn lọ́wọ́ ó ti yé yín a find out ẹ̀ a dẹ̀ bá bẹ́ẹ̀ a dẹ̀ ṣe. Ṣé ti yé yín sìn? A dẹ̀ ṣe àwọn nǹkan tí mo lè ṣe yẹn but nítorí pé 1 million yẹn mo ti budget ẹ̀ fáwọn ọmọdé. Ó ti yé yín sìn pé mo máa fi ra bàtà àti school bag yẹn but at the end of the day thank God for ẹni tó bá wa ṣe kinní yẹn 400,000 péré ló ná. Ṣé ti yé yín sìn? So ṣé ti yé yín sìn? So irú ẹni tí a mọ̀ rí yẹn sìn because èmi ò like mama fún ẹni tí mo mọ̀ rí ní nǹkan. Me like it especially when you come to my page. I want to know you. I want to go deep. I've gone into your Facebook. Do you understand? I've gone into your Facebook. I've never seen that name before. So woman ṣe mí bákan bákan. Ó ti yé yín sìn. So mo lè wáyàn kan ní Nàìjíríà tó kàn lè fún mi lówó. Not for me. Ó ti yé yín sìn. Mo kàn lè wáyàn kan láti Nàìjíríà tó lè bá mi fún mi lówó. Not inside my account. Ó ti yé. So guys, mo fi yín sílẹ̀. Ṣé ti yé yín sìn? Mi mọ̀ ipa àwọn ọmọ ti wọlé school láti wíìkì mi mọ̀. Mo bí IND ní Nàìjíríà mi mọ̀. Ó ti yé yín. A dẹ̀ ti ṣe school yẹn o. A máa parí ẹ̀ títí Saturday yẹn máa parí ẹ̀. Máa parí ẹ̀ ńjọ́ Saturday. Ó ti yé yín sìn. Thank God fún àwọn tó ń bá wa ṣiṣẹ́. Ó ti yé yín sìn. Nǹkan tá dẹ̀ tún ṣe àtúnṣe oúnjẹ ẹ mọ̀ school yẹn tá a lọ ẹni fẹ́ dákọ̀ school yẹn níbà ẹ mọ̀ school yẹn tá a lọ yẹn ṣe mọ̀ pé 12 o'clock ló máa ń jẹun ní Nàìjíríà. Ó ti yé yín sìn. Àwa la fún wọn ní oúnjẹ tó máa jẹ ní kí ló máa ń pe kíní yẹn náà tẹ́ máa lọ jẹ tẹ́ bá wà ní school. Wọ́n máa jẹ lunch orí lunch ló máa ń pè níbà wọ́n máa jẹ lunch so lunch yẹn àwa la fún wọn throughout. Ó ti yé yín sìn. So inú mi dẹ̀ dùn. I'm so happy just for junior class only àwọn ọmọ kéékèèké àwọn ọmọ primary school nìkan ó ń ṣe fún àwọn ọmọ tó wà ní primary 6 o àwọn ọmọ kéékèèké yẹn nìkan ọmọ kéékèèké tó ń lè gbé oúnjẹ wá tó ń lóúnjẹ tó máa jẹ
gbogbo wọn ló ń fún lóúnjẹ so èèyàn wà níbẹ̀ tó máa gbé oúnjẹ yẹn lọ before 12 wọ́n máa gbé oúnjẹ yẹn lọ síbẹ̀ tó máa fún gbogbo wọn throughout ìjọ Friday tó bá next week àṣemú àti close it down wọ́n máa parí kìíní ìjọ Saturday and the school was so happy and they are asking me that why am I doing it? I said I was just in the church and God said I should do it. There is nothing. I don't know what no. Our pastor was just preaching on Sunday and everyone was professing for you. And my mind said I should did it. And that was the reason why. And I want to buy me something. They are so happy with the way they did it. Ah, but you know what go? You want to check go? And don't forget that. And when mommy Ketran. Don't forget pé mi ní sanwó Ketran kankan. Gbogbo nǹkan tó máa fi ṣe nìkan ni máa ṣe. Bó ti yé yín sí. Gbogbo wàhálà gbogbo pure water gan mi sanwó ẹ̀. Ẹ̀gbọ́n mi ló ra gbogbo mi. Ó support mi fún gbogbo mi. Òun ló máa support mi fún omi. Anytime bá fẹ́ ṣe oúnjẹ give away, máa sọ kí má worry because àwọn máa distributor of pure water ni wọ́n máa distribute pure water ni so wọ́n máa fún wọn lómi everything. So it was really nice. It was nice. So guys, mi fi yín sílẹ̀. I love you guys. Bye. Break time. Lunch, no man can lunch. Break time. Break time. So we're going to finish it tomorrow by the special grace of God. So I'm so super happy. So next week, Abama Sheti Benya will tani pe afi gbogbo yen wa batani. But next week, I'm a lo she nita. Hello, what to hello ma. Hello. Ṣé wà ẹ káàsán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Anipala. Mama wa bí láti send. All right, then go along. Go on. Yeah, kuli madele. No chicken. No chicken, come on, Simon. No chicken. Money di no, auntie. Auntie Shani no. No chicken. Any? Daddy no. Daddy, no chicken. I need one box. You have it? Okay, thank you, sir. You know I'm still coming back. The driver is coming by 4. Yeah, I will collect it that time. All right then. Okay, the person is coming tomorrow to take it. All right then. Yeah, my you bam. Yeah, to basi won junior. Ma pe me 10 pound me 30 me. Wa patronize wa ba bi ra ti mo nta. E wa ba bi ra ti mo nta aṣọ. Ẹ̀yin tẹ́ bá ní spiritual items tẹ́lẹ̀ lò fún ìṣẹ́gun àánú arọ́bí àgbélépọ̀tà aláǹtakùn alákàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan spiritual lọ́lọ́pọ̀ òjọ̀kan ẹ pele dike ìfẹ́ olúwa show ẹ̀yin tẹ́ bá fẹ́ rí àwọn kan tẹ́ fẹ́ fi ṣe ọpẹ́ fún ìkórè ti dé mo láwọn lọ́fíńdà lóríṣiríṣi tẹ́lẹ̀ ra fi ṣọpẹ́ mo ní oyin gidi mo ní agogo ìgbàlà mo láwọn frame mo ní ti papa ṣọfà mo ní ti Jésù mo ní ti Holy Mary àwọn nǹkan pẹ́ tẹ́lẹ̀ ra nìyẹn gbogbo èyí tẹ́ bá need àwọn nǹkan spiritual tẹ́lẹ̀ ra tó bá dẹ̀ jẹ́ pé àwọn nǹkan tẹ́ fẹ́ lò fúnra yín ni kò ṣe dúró wò ogun ìdílé tó ń bá ẹlòmíì pò ó ju ogun Boko Haram lọ ogun ìdílé tó ń fìyà jẹ lòmíì ó ju ti ìjọba lọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run àníjìyà bákan náà èyí tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Bar ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ogun diabetes ó wà available ó dà ipa ṣe níbi méjì ńlẹ̀ báyìí sí kí mi tún tó dé ogun high blood pressure wà tí jẹ̀díjẹ̀dí wà kò sí ti manpower ńlẹ̀ báyìí tí manpower ti tán àwọn èèyàn ti pakuru mọ́ wọ́n ti dó dáadáa wọ́n ti kó tán ẹ máa wọ́n kí ló pa mí lẹ́yìn mo tún wọ́n ti báwo èèyàn ṣe máa ń pè mí pé Lady K àwọn ti fẹ́ dóbò ṣe ra àwọn ilé ìṣèlú máa ní tó ẹ ṣàrọra kò lẹ́ni side effect but ẹ rọra ẹ má ti torí bó ṣe ń ṣiṣẹ́ kẹ wá máa lò kì í ṣe nǹkan tí èèyàn máa lò lójoojúmọ́ gbẹ̀yìn tẹ́ bá ra manpower yẹn kì í ṣe nǹkan ojoojúmọ́ ẹ jọ̀ọ́ ẹ rọra náwó ojú òní tiwa àní ṣàwọnà ẹ má lò lójoojúmọ́ ẹ̀kan lọ́sẹ̀ is okay àfọkùnrin tó bá strong rárá tó jẹ́ pé bàdá bá mi gbé sí ní 2 hours ó sì wà bí tó ti mọ yàn ara ò tí gbé fúnkẹ́ nìkan ló lè lò lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ is okay so bó ṣe jẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ bá wá nídìí ẹ̀ èyí tí ò sílẹ̀ àǹfààní wà fún mi láti fún yín phone number kẹ́ pè wọ́n ní Nàìjíríà kẹ́ lọ ra àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù mi níwáyé tì fáfàní ẹ̀yin tẹ́ bá fẹ́ wá patronize mi ṣọ́ọ̀bù mi wà ní 76 Wentworth Street
I'm meeting downtown south 76 Whiteworth Street. I'm meeting downtown. Mo dẹ̀ ní original oyin ìpele mẹ́rin òun ló wà báyìí. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pele Dike Ifeoluwa show ojú òní tí mi ní wáyé tí ẹ ní fàìsàn ló gbà. Ẹ ṣeun gan. Ó dàbọ̀.